Modi Monso. Modi. Modi Monso. Modi Monso. Ọ̀rẹ́ méjì tó jọmọ ìyá lọ, ẹ má ṣe gbéṣù láyé o. Modi Monso. Ọ̀rẹ́ méjì tó jọmọ ìyá lọ, ẹ má ṣe gbéṣù láyé o. Modi Monso. Ọ̀rẹ́ o. Àpòrí máa wọ́n ti bà yí ọ̀rẹ́ yín jẹ́ o. Ọ̀rẹ́ méjì tó jọmọ àlùpà ìyá gidi lọ, wọ́n fi nà. ẹ má ṣe gbéṣù láyé o. Wọ́n ti bà yí ẹ̀jẹ̀. Ó yá ẹ̀jẹ̀ àdọ́. Ọ̀rọ̀ yìí mi ò fẹ́ kí mọ̀ dìgbọ́. Mọ̀dáràn, ẹni ọ̀jẹ̀ jà. Etí ọba délé, Lọ́dọ̀ etí ẹ̀jẹ̀ ọba jà, délé, lọ́wọ́ bá bẹ̀rẹ̀ pàmì ní àjì. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pàmì ní. Mo lè rà níjẹ́ kọ́ ẹ̀wò bí yáyìn ní tọ́. Òṣìṣẹ́ mọ̀dáràn, á ti tù mí pàdé. Mọ̀dáràn, orí ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ ní mo sọ. Lásìn ọmọ ti fẹ́ sọ mí dàlà kẹ́ sẹ́rí fún mi léwé jẹ́ láì ṣe sàláàdì ó fẹ́ sọ mí dẹ̀rùn yóò ṣògo àmọ́ kó tó dé mo nà ọ́ Yàsín mo yí tó ẹ̀mẹ́wàá bẹ́ẹ̀ ni ní pariwo àmọ́ ńgbà tó dé ìgbà tí ó fẹ́ mọ̀ fún mi léwé jẹ́ lóde òun ẹlẹ́dàá mi ló gbé ọdẹ. Monso, kí ló fàjà yín náà? Sọ̀rọ̀ mọ̀ olórí ibu ni ń kọjá lọ báyìí mọ̀ ń kọjá lọ báyìí aṣọ rẹ̀ sì fẹ́ ó sì gba aṣọ mi ó sì ní kí n mọ̀ bínú wọ́n wá ní ṣé bó ṣe bẹ̀ mí nù kó kúnlẹ̀ sẹ̀mí jẹ́jù rẹ̀ kọ́ ní Monso o ẹ mọ̀ bínú o ẹ bá ní òun ó sì mọ̀ pè mí ní àǹtí òun ó sì mọ̀ sọ. Ṣé ẹ wá jẹ́gbẹ́ ni? Kò yé mi náà. Ṣé ẹ wá jẹ́gbẹ́ ni? Torí èdè mi rẹ̀ mọ̀dẹ̀ títí ń sọ ní ọjọ́ kó fún mi respect. Rárá wá ní nílé kò tí bàbá Monso máa ń lọ lálálọ́ bọ̀. Yóò dà fún ọ. Lòṣì lọmọ náà. Lórí ìbú tó bá ní kó tá a ṣe ni pé láti sin lọ a máa dẹni tá bá tún pàdé rẹ̀ a máa kó fún ni ó gbọ́dọ̀ gbà pé ọ̀gá ní ìyá rẹ̀ dá. bẹ́ẹ̀ ni kò mú ọkọ mi ni Monso rẹ mọ̀dí Monso rẹ mọ̀dí Monso rẹ ángẹ́lì mi ló jẹ́ lónìí. ọmọ fẹ́ náà mi lóòótọ́ yìí ní parọ́ ká mọ́ parọ́ tó ra wa. Ìyá bọ̀dé ẹ bóde ẹni bí mo wọ̀n ẹni bí mo òṣì tó ní jẹ́ ká gbádùn ṣẹ́rí ṣẹ́rí ṣe ṣe wọ́n yà àbúrò mi ṣẹ́rí tó mo òṣì tẹ̀lé àti ìpàdé ọmọ tẹ̀lé ṣẹ́rí tó ṣe ẹ sì dànù ṣẹ́rí ṣẹ́rí mi ìfún ọmọ tó pàwọ́ àti ẹ̀pọ̀ ṣẹ́rí ẹni bí mo wọ̀n ní pọ̀. Kí lè pa pọ̀? Èmi ọmọ tó kí ló mi mọ́ tó payé pọ̀. Mo dárò ẹ̀jẹ̀ yìí pọ̀ ẹ̀wò tó bá dé màá bá wí ẹjẹ́ àti ẹ̀kọ́. Ó ti ẹ̀ nídìí kẹ́ bá wí ẹbí mọ̀ wọ́n lọ́pọ̀ ṣé òun nìkan ìtẹ́nu òkè síra rẹ̀ àbí kò nídìí kẹ́ bá wí màá bá yín bá wí ẹnu yín tí ò ká yẹn ẹni bá bímọ tẹ́nu ò ká. Ní kéne ta lẹ fẹ́ bá wí ní kéne. Ṣé ti gbọ́ mọ̀ òṣìṣẹ́ ẹ̀rọ mọ̀ òṣì ṣé ẹ̀rọ mọ̀ àbí pàbẹ́tẹ̀ bí sọ́ni mo lè ṣe yàgò ọ̀gá nídìí kíni. Màámi ṣe mọ̀ pé àwọn ló wá bá wa ń lé wá ń sìn tó ń pariwo lé wa lórí o tó ń ti bá ṣe tèmi sìn wọn á ní mọ̀ dìde o. Kí ló ọmọ ọlọ́mọ ṣe fún ẹ̀wọ̀ ẹ̀jẹ̀? Màámi ó kọjá jẹ ni mo dẹ̀ bá wí. Ó jẹ́ láyé pé ẹ̀jẹ̀ ń ṣọ́ lára mi. Ẹjọ́ ayé ọmọdé ìyá òṣì tó bí wọn ṣẹlẹ̀ wọ̀ òṣì. Màámi ìyá òṣì tó bí wọn ṣẹlẹ̀ wọ̀ òṣì. Ṣé iye ní bímọ àwọn ìlú ló máa pa yín? Màámi ẹ máa tọ́jú ọkùnrin òsì òkú
gbúdọ̀ kú. Torí Ọlọ́run mo sọ fún ọmọ ẹ ṣàfihàn ẹ bá mi lọ sọ́ọ́ tó lọ àbí kẹ́ mú wá kí ló bí. ó bẹ̀ tọ̀ yọ ẹni sẹ́ ẹlọ́mọ onílé ká lọ sọ fífi. wọ́n sọ iná má jà kàpàdé lọ́nà o. ọmọ oníwèrè wà á mọ̀ pé ó ti bọ̀ ọ̀rọ̀ lọ́nà ládùúgbò yìí. Màámi. Àtẹ́sí ìjàmbá ló fi ń bọ̀. ẹ mọ̀ pé tó yà sí yàtọ̀ mọ́. olórí búkú lọmọ mọ̀dí náà yìí olóṣì ó fẹ́ ọmọ ọlọ́mọ yìí lè ayé ò ní dá. Kí ló dé náà? Ìwọ nìkan ni lọ́tún lọ́sì wọ́n máa pariwo mọ̀dínà ní o mọ̀dínà ní o wọ́n tún máa pariwo mọ̀súrà ní o mọ̀súrà ní o ikọ̀ ọgbẹ́ kan bí òun jàǹgó mo sọ ẹ́ ní mọ̀dínà ó ló ń pèrè ẹ̀ ní mọ̀dí àwọn òbí ẹ̀ sọ mọ̀súrà ó pèrè ẹ̀ ní mọ̀nsọ̀. Ẹ wo Màámi bọ́lẹ̀ ń bẹ náà. Kí bọ́lẹ̀ ń bẹ. Aṣọ ọgbàlà ń dá fún gbà ṣó ti yẹn sìn ṣẹ́ni mọ̀dí ó wọnú Monso ni ọ̀rẹ́ mi nìyẹn. Àwòjà kò burú wàá wá bá mi lọ sọ fún ní mo ní kó lọ sí Mẹ́kà kó lọ wo ibi tó ń pè ní àlìmọ̀nsọ̀ wọ́n ń ṣe dáadáa ń bẹ̀ tó sọ rẹ̀ di mọ̀nsọ̀. Màámi tó bá lọ màá tẹ̀lé ṣan kí bẹ́ẹ̀ sí mi ni. Ìgbà akọ́níkọ̀dẹ́ torí ọ̀dà kí ló kàn mí. Ọ̀dà mo kú ti sọ tèmi fún yín. Ó kó rẹ̀ dà sọ́hùn. Màámi. Má jẹ́ sọ̀kọ́ tó kù lẹ́nu mi fún ẹ o má jẹ́ sọ̀kọ́ tó bá ní òní fún mi nísìnyí. Màámi ẹ ti ń jẹ́ kó máa lọ fa ó ti ń lọ fa ẹ ti fagún o ó ti ń lọ́ọ̀gì gan o kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ má fún mi pressure Màámi mi láìkí ẹ. Ẹ kó tó ṣẹlẹ̀ ń sinmi ìwà ibi ń pa mí ebi burúkú dẹ̀ ló ń pa mí ìwà yìí kí ló wà nílé tá a fẹ́ jẹ. Oúnjẹ wà ní àyè tí ì ṣe ni o ṣe kúkú gbé mi lé náà kí n hó dáadáa kó lè rí oúnjẹ. Màámi ẹ stop ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ náà báwo yẹn máa jẹ yín ṣé rí ọmọ yẹn ìgbà tí mo dúró ti ọmọ yẹn báyìí tí mo balance pẹ̀lú ẹ̀ báyìí mo rò bí àwọn máa mo ń fún lẹ́yọ̀ kó ọmọ yẹn ti stress mi Màámi ó ti ebi ń pa mi gbogbo agbára ni mo fi jà mo kò fún báyìí. Ìyá Àmọ̀dí náà ìyá Àmọ̀dí Màámi ìyá Àmọ̀dí. Mọ̀dí. Monso bí Mọ̀dí ṣe sọ nìyẹn o ó ní ká má pè ẹ́ sájọ rárá gan ló sọ tẹ́lẹ̀ èmi sọ pé ká kó nọ́mbà 1 fún ẹ ó sọ pé ká bá fún ẹ ní nọ́mbà 1 ó ní bí ìjà bí wàhálà bí agídí ni ó lóò ní dájọ́ pé èmi dẹ̀ sọ pé Monso tèmi mọ̀ ìwé ò rí bẹ́ẹ̀ tó bá gbàjọ́ ó má dẹ́ èyí tó kù. Kí nìyẹn ìyẹn Mọ̀dí náà bó ṣe sọ nìyẹn. ìyẹn Mọ̀dí ọ̀rẹ́ Monso Mọ̀dí ọ̀rẹ́ Monso. Ṣé mo lè fún ẹ lófo ni. Ìmùlẹ̀ mi ẹ̀jẹ̀ mi lọ́sọ̀ yún ẹ dákun ṣé Mọ̀dí wáìnì mi ni. Ṣé o mọ̀ pé ẹni tó súnmọ́ ni náà ló máa ń takò ní lẹ́yìn. Ṣé Mọ̀dí mú mi ṣe ni. Kí nìyẹn ajé tó tó ayé àkàmàrà àṣẹ ń tá gbójú òkun yóò jọ ní agbá. Máa tán ra ẹ. Dákun mò ń bọ̀ mo fẹ́ sáré wo ohun tí mo gbé kaná. Ṣó pọ̀ ṣé máa bá nú ẹ. ẹ fún ọjẹ níbẹ̀ lára rẹ mò ń bọ̀. Monso. Hello Mọ̀dí Mọ̀dí ọ̀rẹ́ Monso wo forin ilẹ̀ náà a ní ọmọ kọrin mọ́ ń bọ̀ lọ wà ń bọ̀ lọ mọ̀ bọ̀ lọ́dọ̀ wa mo fẹ́ rí ọ ní ìsìn bẹ́ẹ̀ ni mo sáré bọ̀ mọ̀ pẹ́ o àmọ́ pẹ́ ó ní tí mo fẹ́ kó rí mọ̀ bọ̀ ní ìsìn ọ̀dà mọ̀ pẹ́ só ti gbọ́ tó sì sọ lónìí olórí ibú rege Monso tó rí bí wọ́n bá sọ wípé omi ní ọ̀sẹ̀ ìdajì ni ní ìrọ̀ ní àfitẹ́ wa gbé gáàsì sílẹ̀ kí wọ́n dáná sí kí wọ́n gbé pọ́ọ̀tù sórí rẹ̀ Mọ̀dí jọ mí lójú. Ìwọ ló fà á nígbà tó rírú àwọn àbáyé ńlẹ̀ ta ní kó bá wa ṣọ̀rẹ́ kó máa bọ̀ lọ́dọ̀ wa tó onírọ́ tó ní Mọ̀dí ni ṣebí Mọ̀dí ọ̀hún náà lélẹ̀ òun ló ń ta ṣẹ́ ss tìrí ọ̀yìn. ẹlẹ́dàá mi ṣé n tí Mọ̀dí ṣe ìjà. Mọ̀dí ọ̀rẹ́ mi Mọ̀dí ọ̀rẹ́ Monso Mọ̀dí ọ̀rẹ́ Monso ọ̀rẹ́ mi Mọ̀dí yọ̀dà fún ọ tó tètè dé
mọ́dí. rèébé n tó sọ lẹ́yìn ọ̀rẹ́ mi wọ́n lásán lójú rẹ̀. Mò ń sọ mo ní mi àti mọ̀dímọ́lá àti ríra ti pẹ́. Ó sì ń parọ́ irú olórí burúkú wo ló ń pa òun olórí ìbú ni ọ́ eléyìí jẹ àbí ìsàlẹ̀ jẹ lọ́ọ̀fù ó torí yín máa ń gbódò roko torí àwọn làbá ń gbòkú rọ̀yọ̀ ó rí bó ṣe yẹ lẹ́sẹ̀ tìrín wèrè wá kó sẹ̀kẹ̀sẹ̀kẹsẹ̀ olórí ìbú ni ọ́ mo ti mọ̀ pé wèrè ni ọ́ á sí èrè ẹ̀dá ní tó sọ lẹ́yìn ọ̀rẹ́ mi ni mo ní kó sọ lójú rẹ̀ tó lè sọ ó ní wọ́n lò ní kọ́ wọ́n má kájọ fíìmù pé olórí ibu ni mi pé yín dà gbogbo àjọ. rèébé lérí ibu ni ẹ eléri ibu ni ẹ rèébé nítorí Ọlọ́run ó ti parọ́ kákórí olórí ibu yìí ó kú tó ní kọ́ abánikànà ní ìfún ẹ̀yà wọn lọ ojú ọlọ́ọ̀rẹ́ lẹ́sùn ó sì jẹ́ fún ọjọ́ kan. mọ́dí monster. Báà mi yà sí gbogbo rẹ̀ ló ti rẹ́ ṣe rí eléyìí gangan jọ̀wọ́jọ̀wọ́ tí mo wájú rẹ̀ ó funfun ní. jọ̀wọ́jọ̀wọ́ bí wọ́n pè flap. ṣé flap lọ fẹ́ pè lọ́kọ́ yọ àwọn sórí ètò lọ fi survive bridge flaps. Kí n ti wọlé flaps. kí ló mọ ṣé tọ́tún ti fẹ́ máa jọ ẹ̀rẹ́ náà ni ṣé ó dìgbà tí n bá ra super glue tó mọ gọ́ọ̀mù ẹnu rẹ̀. wọ́n ń gbìyànjú àti làkọ́là ni. Èwo ni tọ́tún tó wá fẹ́ máa jáde ń bẹ̀ ṣé bọ́ndẹ̀tì ẹ ti wíìkì ni. kò wíìkì. àmọ́ báà mi a ti gbọ́ aṣọ tẹ̀ rà tí mọ̀dí ń kọ́ ẹ̀rá tí mọ̀dí. mọ̀dí o. mọ̀dí ọ̀rẹ́ mi dáì dẹ́dùn mi. dáì dẹ́dùn rẹ̀. bẹ́ẹ̀ni. owó má ní mi láàjà rí owó tó lówó ìyọnu tó fẹ́ máa fún mi ní tá gbára mi ká mo ṣe tó rò pé kò tí mo máa ń lọ tí mo máa ń bọ̀ èkó ọmọ yìí sì bọ́ ṣe ń wò èkó ló pè báwọn tí n bá sọ kínní kan fún àìsàn lẹ́kọ̀ọ́ kò sọ ọmọ náà torí tó bá ti dàgbò méjìlá àti tó bẹ̀rẹ̀ sẹ́mi ni àìsàn ẹ̀rí pé ńgbà tí n bá dé ojú mi máa pọ́n ni èkó kò sáàyè oorun lẹ́kọ̀ọ́ ìgbà mi tẹ́ bá lọ sùn jù gan òkun lè wọlé wá bóńtàn ohun wòrè wo ló ń sùn. báà mi mo fẹ̀rù rẹ̀ kí ni ìwọ̀n ẹ sì wá ra sọ fún mi tẹ̀ ní rà fún kejì mi ẹ ra tí mo dì kí ni ìwọ̀n mo ti mú sọ fún yín bẹ́ẹ̀ bá ti fẹ́ ra nǹkan fún mi kẹ́ mo ra tí mo dì náà. ọ̀dà mò ń bọ̀ ọ̀rẹ́ mọ̀dí kò lè kò lè fún mọ̀dí ń bọ̀ wọ̀ra mi. àní gbé fún mọ̀dí ń bọ̀ wọ̀ra mi kan mi. kò sábà ń dọ̀rẹ̀ wọn gbogbo ọ̀wọ́n tí bẹ́ẹ̀ ni wọ́n ti gbọ́n ọmọ tẹ́ fẹ́ ṣe yàásán lẹ́yìn bá tiẹ̀ dé kórí ẹ̀mí bẹ́ẹ̀ máa ń délé ròyìn a fẹ́ lo scope èkó fún mi nù. scope èkó fún mi wọ́n sọ fún pé owó tí ẹ máa ń kankan tiẹ̀ ó máa yìn mí ni o sórí gbogbo àwọn aṣọ nǹkan kan ní mọ̀ máa bọ́ ra wà látẹ̀kọ́ yìí bẹ́ẹ̀ pé èèyàn ṣe smọ́gù ni òkun ọ̀gbọ́dọ̀ nǹkan èèyàn gbà sọ kọjá kúrò lọ́dọ̀ òun nǹkan èkó ni máa wà òkun máa ya wèrè gan tí bá sọ fún yàtí area boy òkun bó ṣe ń wo. area boy ni. ó lò máa ju kí lọ́ọ́ dálẹ̀ lọ tí òkun bá jáde wá báyìí gbà mí báyìí torí pé mo kọlà ní sí máa wò mí pé ó náwọn ọ̀ràn àwọn kan wà tí wọ́n láti ilẹ̀ Lárúbáwá pé ìran àwọn yẹn kọlà ní òkun ṣe máa wò mí pé tí èfi fẹ́ ṣe mí léṣe. ǹjẹ́ tí máa lọ sí kòkó ò ní gbé mi lọ mọ́ bíbí náà kọlà. ẹ̀rọ tó bá fẹ́ lo èkó nǹkan tó sọ fún náà níjọba tó ní ọwá ni èkó ìmọ̀ wọ́n ti ẹ̀ mọ̀ nǹkan kan ọmọ jẹ́ ń pè lẹ́kọ̀ọ́ dẹ́pẹ́ ńjọ́ kan kí ló kọ ọkùnrin tí ń jẹ́ o ló bá lọ sùn bó kò ṣe gbé lọ nù. báwo ẹ mọ̀jẹ̀ kó kun gbé yín lọ o. èmi àtọkùn kúlọ̀sì àjọ ọmọ lọ pàṣẹ eléré máa kí àpapọ̀ ọmọ pé òkun gan ó bínú nígbà kan mo ṣe tún bá sọ̀rọ̀ tó ló fẹ́ bá màláìka jà tí mo ní pé kí ni màláìka ṣe fún un ó ní màláìka ń kọrin pé ń sọ pé ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́ ó ní ìmọ̀ pé mi ní ń kọrin bá wí wọ́n á ní pé mi ò mọ̀ wọ́n á ní pé èmi náà wàá fura pé mi ti ń kọrin mi pé ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́ àyẹn sáà ń rẹ́rìn mo wá wò pé kí ni báwọn lẹ́rìn. báwo ni àti yín ti bàjẹ́ sẹ́yìn ládùúgbò wa. ẹ kú ìjókòó mo dí ọ̀rẹ́ mi sọ torí yín la ṣe pèpàdé yìí torí gbogbo àwọn bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nínú ọ̀rọ̀ àjọ kò yé mi bọ́ọ̀rọ̀ owó àjọ bá kàn yín kẹ́ kó wà àjọ lẹ̀ àmọ́ lẹ́yìn kí mú gbogbo àdúgbò ni bẹ́ẹ̀ bá sì gbowó ti yín kèé síjà kèé síta àmọ́ kẹ́ kówó olówó lẹ̀ kó lọ́wọ́ gbowó àmọ́ lẹ́yìn mú kí ni àárín wò yé mi torí bẹ́ẹ̀ mo ṣe pè yín. mi tẹ́ bá dé yẹn èmi fẹ́ fi àkókò yìí àti àsìkò yìí sọ fún gbogbo yín wípé
èmi Mọ̀dí o ọ̀rẹ́ Monso àdájọ́ mọ́ bẹ́ẹ̀ ni lórúkọ èmi àti ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ni ṣe kí ni. Mọ̀dí àti Monso wọn àdájọ́ mọ́ ni. Mọ̀dí Monso ṣe kí ni mọ́ Mọ̀dí ṣé ìwọ mọ̀ pé àjọ tá a ṣe èyí tó lọ náà ò sanwó. mi bẹ́ẹ̀ kan ni. ẹyọ kan sí à ń sanwó. owó ni àmọ́ ìtẹ̀ bẹ́ẹ̀ kan ni à ń san. abẹ́ ẹ̀ wá gbà mí ni ẹ̀yin dájọ́ mọ́ àbí dájọ́ mọ́ kò sí wàhálà. ẹ wo kì í ṣe pé bóyá àfẹ̀dá àjọ. àmọ́ bẹ́ẹ̀ ṣe ń wo èmi àti ọ̀rẹ́ mi ibikíbi tí àbòsí bá ti wà àbí ọ̀tẹ̀ àbí ká máa tẹnu bọlẹ̀ àwọn ìdúró mẹ́. à ń sọ̀rọ̀ owó àjọpọ̀ ẹ̀jẹ̀wó ń pariwo ọ̀tẹ̀ kí ló kàn bí àtọwọ́ kí ni tó fi jọ papọ̀ mọ́. à ń sọ ọ̀rẹ́ mi. ẹ sọ bẹ́ẹ̀ ni ẹ gbà mí. ṣé mi sọ fún yín mo lọ lórí burúkú làwọn méjèèjì mo ní wọn ò ní dájọ́ ṣé bẹ́ẹ̀ tá a dá tó kọjá lọ lẹ́sìn ń sìn wọn lẹ́yìn kan tí wọn ò tí ì rí kó lẹ́yìn wọ́n wá sọ fún yín wípé tinútinú o àwọn ò dájọ́ mọ́ inú tún bí yín. kí ni àǹtí rèbé ẹ̀ẹ́dẹ́gbẹ́ ni yín lọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀yin kọ́ lè tó àjọ ẹ̀yin kọ́ lè tó àjọ àbí ẹ rò pé àti gbọ́ ṣe rò pé àgbọ̀ kí ni àǹtí rèbé wọ́n lọ ilé Monso wọ́n lọ wí fún Monso pé Mọ̀dí wípé kó má kájọ fún un. ẹ̀yin kọ́ ni lọ́jọ́ kóbókóbó kiri. ó ti wá yé mi ọba ti wálé wá sọ fún mi kí n tó máa gbẹ̀pàdé ìranu ìwọ ló jẹ́ tó máa sọ̀rọ̀ sí mi ìwọ lọ lé wọn rẹ̀ rojú ọ̀rẹ́ ó yẹ kí ó fẹ́ràn rẹ yé pẹ̀ báyìí kọ́mọ yí ọkí kọ́mọ yí ọkí báyìí. ojú rẹ̀ abájọ ara wẹ̀rẹ̀ ti bọ́ ojú rẹ̀ ti bọ́ ọbẹ̀ náà yọ ọ̀rẹ́ ológun kú wá padà lé ọ̀nà àjọ iná ni ẹ̀ẹ́dì bó ṣe rí. oníràndú bíi tí ẹ wọ́n ní wọ́n fẹ́ràn wèrè yẹ́pẹ̀ alábòsí wo ọ̀rọ̀ ó ti wá dábàá àwọn owó tiyín náà tó sán mọ́kàn bóyá láti ṣe é ní jẹ́wọ́. ó fún lójú ṣọ̀rẹ́ ẹ̀kọ́ Mọ̀dí ṣọ̀rẹ́ Monso 5 and 6 ni wọ́n. ó sì dáhùn lóhùn. Mọ̀dí Mọ̀dí mi ewu ló ń pè Mọ̀dí sí. bí mo ti ń bẹ̀ látàárọ̀ púpọ̀ mọ́ bínú mọ́ bínú mo ti dúró yìí mọ̀ dúró dẹ̀ màmá dúró dẹ̀ ní gbogbo ìgbà wàá máa fi díra lẹ́nu ilé kó bọ́tà kó jẹ́ kiri àárọ̀ lọ́jà wàá máa fi díra lẹ́nu ilé. mọ́ bínú yìí ní pẹ́ mọ́ òótọ́ bá ti kiri ọjà tán lónìí ilé wa ládàárí sí òun torí bá a mọ̀ sọ nígbà tí wọ́n lọ sí Èkó wọ́n bá ń ra àwọn aṣọ kan dé mo sì ti bó tọ́jú tiẹ̀. ọ̀rẹ́ mi wọ́n tán mo jẹ́rìí rẹ̀. owó sẹ́ńbí látẹ̀kan mọ́kàn wọ̀ ni ọmọ pílánì mi. inú ló ń bí mi. Monso rẹ̀ Mọ̀dí. Monso rẹ̀ Mọ̀dí. yàsọ̀rí tí mo ti ń dóde látàárọ̀ nù. inú ló ń bí mi. wọ́n bínú yá já mọ́ ọ lọ. àti àkùkù gbàjẹ́ lé ni. owó lè kúrú ọ̀fẹ́ lẹ́kọ́. owó lè kúrú ọ̀fẹ́ lẹ́kọ́. ẹ kúrú kẹfẹ kọjá. ẹ kúrú kẹrẹ kọ o. Èkúrú lọ́wọ́ ọ̀fẹ́ lẹ́kọ́. èkúrú lọ́wọ́ ọ̀fẹ́ lẹ́kọ́. Èkúrú lọ́wọ́ ọ̀fẹ́ lẹ́kọ́. Ẹwà báyìí náà èèyàn làwa náà èèyàn ni wá ẹ mọ̀ kiri fúru àwa iná. ẹ má bínú àwọn fẹ́ mọ yàrá lọ torí ẹ̀ láti ṣe èmi náà fẹ́ bá yín dòwò pọ̀ ni ẹ kẹ́rù rí yín lẹ̀ ẹ̀sọ̀. Oṣù ọ̀rẹ́ mi. bó o ní ṣáájú wa àdúpẹ́. ẹ mọ̀ ta Monso Mọ̀dí Monso Mọ̀dí. ó ti fi jó mu wá. Mọ̀dí èmi kò gbádùn aláì mi ò gbádùn. bẹ́ẹ̀ wá sí kọrin Monso Mọ̀dí fún wa wọ́n jó. lébi tí mo ti gbá rìsáàs ẹ pẹ̀lẹ́ òjò yáyá mi pẹ̀lú làyí orí igi ọ̀pẹ wó pa wọ́n ni Ọlọ́run ní jẹ́ kó pẹ́ wó pa wọ́n. ẹ pẹ̀lẹ́ bó lẹ̀ sí wá lé ilé ilẹ̀. 100 naira ní òkúrú 50 naira lẹ́kọ́. kò mọ̀ ní dáfẹ́ ní bàlú ìjẹ́ o. ṣó wọn ni
àwọn olóhùn àmọ́ bó lè ṣe máa tẹ̀kùrú lọ́dẹ̀ náírà ọdẹ náírà tó fi fẹ́ yá mi. Kò wá sí wàhálà ṣé rí gbogbo tẹ́ ẹ kó sórí tẹ́ ẹ kiri gbogbo ẹ̀ pátápátá ni wọ́n rà lẹ́ẹ̀kan náà. Ó yà yín lẹ́nu. Tóyún ni. Ẹ̀fọ́. Ọ̀rẹ́ mi Monso ọ̀rẹ́ mọ̀dí Monso ọ̀rẹ́ mọ̀dí. Ẹ̀yin kẹ́ẹ̀ni fọ́kẹ́. Oyin sọ bẹ́ẹ̀ pátá o. Ó sì sọ bẹ́ẹ̀ o. Tẹ́ bá tẹ̀ ti pàdé irú wa yìí ajé ti bú gbàjẹ́. Ẹ wọ́dà ẹ kó àbọ̀ wá káwọn bá níta. Àbọ̀ bíbú ẹ ti ẹ̀ kọ́kọ́ sọ yé ń tẹ́ tànà ẹ lò gbogbo. Mo bẹ́ẹ̀ yín ni ẹlẹ́fẹ́ ra gbogbo rẹ̀. Èmi mẹ́fẹ́ sí pàtí ni. Pàtí bíi bó lémi gbogbo ń tẹ́ kó dání èyí táàfù èṣù jẹ́ wà nù rẹ̀ táwọn sórí èṣù èyí táàkó lórí ta táwọn dálẹ̀ wà ń bẹ̀. Mo lè sùn la mo lè sùn la. Ọ̀rẹ́ èṣù ọdẹ sùn mọ́ ó ọ̀rẹ́ mi bàbá èṣù. Ẹ wá kẹ́ tó wá ta jẹ́rìí ọ̀. Jẹ́rìí ọ̀. Àwọn gbà tí wọ́n fẹ́ ra ta. Jẹ́rìí ọ̀. O ṣé ọ̀rẹ́ mi o ṣé ọ̀rẹ́ mi. Sórí ọ̀rọ̀ ilé ayé àfọwọ́bà filẹ̀ ni ọsàn tó bá dẹ̀ ti rí gbajúmọ̀ tí ó wọ̀ irú ọsàn bẹ́ẹ̀ ẹyẹ oko ló máa ń fi irú wọn jẹ bó ṣe wà yìí yóò dáa fún ọ. Àmín. Sórí ó ti pẹ́ tí mo ti mọ̀ ń rí ọ̀nà àbáyé mo sì mọ̀ pé ọmọ tó rẹwà gidi ni ọ sì níwà. Mo níwà. Ó níwà. Èmi ò máa mọ̀ pé mo níwà wọ́n máa ń sọ pé wà mí ò dáa àmọ́ bó ṣe sọ ìsìn olórí ibú lẹ́nu tó bá níwà rẹ̀ ò dáa gbogbo tó bá ń ṣe ló bá mi lára. Ìyẹn náà dáa. Tó wá rí kíní kan ni mo fẹ́ sọ fún ọ kò yẹ kí n sọ̀rọ̀ yìí lọ́sàn ọ̀rọ̀ alẹ́ ni àmọ́ ọjọ́ tá a bá ẹ mọ́ bínú ọ̀rẹ́ mi ọjọ́ tá a bá rí ibi báyìí níbí wọlé mo fẹ́ kí èmi àti ẹ ká máa kẹ́rù wọlé bíi ti bò ká máa gbé consignment wọ̀lú. Èwo tún ni consignment. Ẹni tí mò ń sọ kì í ṣe n tó jìnnà rárá sọrí ẹni tí mò ń gbìyànjú àti sọ ni pé ká farun wájú pọ̀ mọ́ ti pakọ́ ká súnná sígi ká súngi síná kí n máa fi bèlè képo ọ̀rẹ́ mi oríṣiríṣi o olóhùn ó fi bọ̀ọ̀lì kó bọ́ọ̀lù àbí bó wà ní. Mo ní kí n fi bọ̀ọ̀lì képo rẹ. Ọ̀rẹ́ mi Ọlọ́run ó fi bọ̀ọ̀lì kó epo. Mo fẹ́ mọ láti rẹ̀ bọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni àṣẹ. Ẹ̀yin mọ̀ wípé ẹ ra nǹkan kan ẹ sì dá wa dúró ẹ dákun bẹ́ẹ̀ yóò wá tó ṣèyàn bírù rẹ tí mọ̀ dín ni. Ó sí ọ̀rẹ́ mi. Kì í ṣe pé bẹ́ẹ̀ wọ́n dọ̀ pọ̀ o kì í ṣe pé bẹ́ẹ̀ òbí lò àmọ́ òbí ń tín kì í ṣe irú rẹ ni wọ́n sọ. Sọ̀rọ̀ mi sọ̀ wọ́n. Ẹ̀rí bó ṣe sasọ sọ́rùn. Orí bó ṣe rí. Gbogbo ẹ̀ fún mọ ọlọ́run kòkòkò. Oṣù wà dáhà lórí ẹni ó bẹ̀rẹ̀ àkán gírí. Ẹ sì ní panudé. Ìwà ta ni. Panu ojú kan fìkan rí rẹ lẹ́nu rẹ. Ìyẹn ọ̀rẹ́ mi mọ̀ ń sọ. Ìyẹn ọ̀rẹ́ mi mọ̀. Mo ń sọ kí ló ń sọ. Ọ̀rẹ́ àwọn èwo lọ ń sọ̀rọ̀ fún kíni. Àtọ́rí yóò burú. Orí rẹ̀ burú. Tẹ́yìn rẹ̀ ń bùtì. Ọ̀rẹ́ mi mọ̀ ń sọ. Ọ̀rẹ́ mi ṣẹ́ńdúrótì. Bẹ́ẹ̀ni ikú rẹ̀ ìrìkìrì sẹ́lù yìí. Olòṣì alásọ̀rùn. Ẹ ní ṣe gbangba kiri nìjọ. Alásọ̀rùn. Ẹ ní jẹ́ dòdò. Olòṣì. Ẹyin ọmọ eléyìí sọpasọ kan rún. Pèlú bàbá bá tán. Ó fi tiẹ̀ dá wa dúró. Ó ranù olè ọ̀lẹ. Ẹ lè ta. Àtẹ̀tẹ̀ ẹgbẹ́ sórí àtẹ̀tẹ̀ ẹgbẹ́ sábẹ́ ẹ ní ta. Bá àti ẹ̀ní ta kò tọ́ sí ọ lẹ́nu. Alásọ funfun. Eré mo ń ṣe. Ọ̀rẹ́ mi mọ̀ ń sọ. Ọmọ òfò ọmọ ìrankíran ẹ ní jèrè ẹ ní délé pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́mọ yọ ọmọ wọ̀ yọ ẹ yọ̀ bọ́ ni mímọ́ tẹ́ńtà náà ọmọ òfò ìrísẹ̀ payín ẹ ní kúre. Yàsín ọyọ èmi náà lẹ́nu. Ọ̀rẹ́ mi ó sì gbà mí èmi sí Lámìdí. Ó sì ṣe bí èèyàn gé ló sì ní ká gbogbo ẹ̀rù lẹ̀ ò fẹ́ rà olórí ibú. Mo máa rò pé fẹ́ ra Jámánì. Sórí ìgbà tó ti bẹ̀rẹ̀ tó ti ní òun lésù ní ẹ̀ǹkùlé òun mo ti mọ̀ pé rọ́ ní pa Yàsín. Èṣù ló máa ṣe pa. Irú rẹ̀ ṣíwọ́. Ọlọ́run gbogbo bíi gòtà dá ó sì wá náíràn jẹ́ máa fi epo sínú bọ́ọ̀lì. Ìyá máa jẹ mí o. Mọ̀ bínú. Ó bá jẹ́ ńlá fọ̀tí kí pé wọ́n ní fọ̀tí burú. Sórí kì í ṣe pé bóyá yìí ń fẹ́ kọ́ ọjà o àmọ́ wọ́n bá gbàdúrà wa
wọ́n tún lọ fẹjọ́ sùn ìyá àmọ̀dí torí rẹ̀ mo ṣe ní ká sinmi lónìí. ó ti yọ báwọn. orí yẹn sọ máa máa fi gbogbo ojúmọ́ wọn ò dẹ̀ nípa àwọn ló tọ́ mi o. àbí. àwọn ló tọ́ mi o. ó wá tán wà ó lóun fẹ́ rajà inú mi dẹ̀ ti dùn. mo ti rò pé a ti ta gbogbo ọjà tán lónìí ni. ó dùn mí ká má parọ́. irú rẹ̀ sí wa. wọ́n máa ń rìn bọ́ bá wọn apẹ̀ràn tó lù wò bí tirú rẹ̀ wá. ọ̀rẹ́ mi ayọ̀ mi dálẹ́dálẹ́ ọ̀rẹ́ wa ó dájú mi ò ní dalẹ̀ o ọ̀rẹ́ tó bá dalẹ̀ ò ní dalẹ̀ mo dúpẹ́ ibi ó sì jíde bí ó sì wọ́ mo sẹ́ni ọ̀rẹ́ bàtà ní ìlú. ọ̀gá mọ̀nsá ọ̀rẹ́ mọ̀dí mọ̀nsá ọ̀rẹ́ mọ̀dí mọ̀nsá ọ̀rẹ́ mọ̀dí. yàtí inú mi máa ń dùn ní bí bá ti ń gbórin o ìtura lẹ̀ rẹ̀. kò kì í sun ẹ kò kì í rẹ̀. kì í rẹ̀ mi o bí bá ti gbọ́ mọ̀nsá ọ̀rẹ́ mọ̀dí mọ̀nsá ọ̀rẹ́ mọ̀dí mọ̀nsá ọ̀rẹ́ mọ̀dí. yàtí kì í. ẹ kúmọ̀ wo mi nínú. màámi. bọ́ọ̀lù mi. ibi ló wà. bẹ́ẹ̀ ni màámi. títí dàsìkò yìí látàárọ̀ tó ti kú òlé ó ṣe yí sẹ́nu lé ó ṣe ó wá jójó yà ń bí ẹ pọ́n mi ìranù. èyí ó jẹ́ mi ò lè jẹ́ wá jókòó sí bí báyìí ẹ̀yin méjèèjì wá ń ṣe ẹlẹ́yà ń ṣẹ̀sìn. àṣẹlẹ́yà ń bá mi pọn mi bàbá mi ní ká pọn mi bàbá sì ti kún tán á wà sílé á wà tú níta ẹni kò sí á wà tú. mo ní kó má ṣọ̀rẹ́ mi nìkan ni pé kí n lọ́wọ́. ó ponú ni ọ̀dẹ̀ ní ẹ̀ òun mọ ohun tó kàn mọ́ ni ọ̀rẹ́ rẹ́rùn ọ̀rẹ́ ìyàwó lẹ́ ń bára yín ṣe ẹ́ ṣé mo bí yín léra yín ni jọba pé mo ti sọ fún ẹ mo sọ fún ẹ gbogbo nǹkan kúkọ àti mo ṣe bọ́mọ mi lò kò tẹ́ mi lọ́rùn ọmọ mi ò gbọ́dọ̀ sí mi lẹ́nu mọ́. mọ́ mi ẹ mọ̀ pé wà níyà ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣé ń bò wáyé báyé dọdún ni wà ìbejì ni afẹ́yà látòdì ọ̀run ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló kálá kan gbà wáyé nígbà tá a wá dáyé ni a kílíkì papọ̀ ọwọ́ àdùmọ̀dí mọ́dúmọ̀sán ni àwọn máa ń kọrin mọ̀dí ọ̀rẹ́ mọ̀sán. mọ̀dí ọ̀rẹ́ mọ̀sán mọ́ mi ẹ mọ́ bínú. ṣé ó dà bẹ́ẹ̀ ó ṣe mo dúpẹ́ o àwọn tó bá yín ṣe wọ́n rí ṣe dáadáa àmọ́ ẹlẹ́dàá mi á gbọ̀n dànù lára ọmọ tèmi gbogbo ohun tó léwu kò fi lọ́mọ mi lára ọlọ́run á bá mi gbọ̀n dànù ó yá ní ìṣòlè. màmí ẹ má ṣe yọnu tá a bá ti pọn tọ̀dọ̀ bá mi rẹ̀ tán gbogbo ṣètè yín mi ò kí ń ṣe yẹn látòrí gbígbálẹ̀ ní o kí n nulẹ̀ ní kí n nulẹ̀ àjọṣe ni. mo ní kò ní ìṣòlè. màmí ẹ má jẹ́ ń lọ màmí ẹ. ìṣòlè ni mo sọ fún ẹ. àwọn gbọ́rọ̀ fún wọn tẹ̀lé wọn lọ. àwọn sọ ọ̀rẹ́ mi báwo ló ti wá gbé sáré ọmọ ọdún o kò lè dá omi yẹn gbé màmí ẹ ní sùúrù kò lè dá gé ó lè jẹ́ ń gbèrú. ẹ kọ́ ní burúkú dàbí mẹ́rin náà lẹ́mú. màmí ẹ jẹ́ ń gbèrú náà ọ̀rẹ́ mi mọ̀ ń sọ kò wù mí kí n fi ẹ́ lẹ̀ o. ó yé mi o. àwọn ń tẹ̀lé màmí lọlé. wọ́n ti máa ń ṣe nu wọ́n mọ̀ ọkùnrin níyà. máa mi rọra nà. Mọ̀dínà. Màámi. O yìí tí ìkiri lọ. Kí ni ìjókòó ẹ̀ ń bí? O yìí kiri lọ. N tí ìkiri. Kí ló ṣẹlẹ̀? Màámi mò ń dúró ọ̀rẹ́ mi mò ń sọ. Ò ń dóde mò ń sọ. Kó tó kiri ọjà lọ. Kátẹ̀ lágbà ní wàgbà olókùnkùn ní wádé ilé. A ti mọ̀ pé kuru àtẹ̀kọ́ wọn jọ rìn pọ̀ ni. Ṣùgbọ́n gbà tó wù òmò lásìkò láti tètè gbèrú. Ṣé ó yẹ kí èkuru tèmi kó tutù? Màámi kò lè tutù. Ẹ̀yin náà ti mọ̀ pé ẹ̀kọ́ àtẹ̀kùrú wọnú ara wọn ni. Tọ́ bá ti ń béèrè ẹ̀kọ́ wọn máa béèrè òkúrú. Tí ń bá ọ̀rẹ́ mi ò lè kiri. Mo mọ̀ bẹ́ẹ̀. Òótọ́ ló sọ. Wọ́n ní bí nǹkan ò bá lé ẹ̀wọ́ náà tètè lé nǹkan ni. Ó yé mi. Mo mọ̀ pé bí mi kúkú tèkuru. Ìwọ ló fẹ́ kàwé. Kò síbi tí máa rówó. Tí máa fi rún ẹ léèwé. Èkuru yìí náà ni. Mi ò ní nǹkan mi. Àbí? O dẹ̀ fẹ́ jókòó de ọ̀rẹ́ ẹ. Kò sí wàhálà. Ṣé bí èmi ni mo wò pé èmi ni nǹkan lé ìwọ tó fẹ́ lọ léèwé ibi tá ti máa rówó tí máa fi rún ẹ lọ léèwé òun náà ló gbé kalẹ̀ yìí wá máa kiri lọ fúnra rẹ. Màámi ẹ fi lẹ̀ ó máa lọ ẹmu wa máa lọ máa pàdé ọ̀rẹ́ mi lọ́nà. Ẹ lọ pàdé ara yín lọ́nà kó kiri lọ ibi kan ní máa ti sanwó iléèwé ẹ̀hún tó bá tà yìí náà ni àbí orí nǹkan mi tí mo gbé kalẹ̀ ni
a lọ pàdé ọ̀rẹ́ mi lọ́nà. lọ pàdé ẹ̀ lọ́nà kò ṣáà ta kó ta wálé fún mi èkúrú ò gbọ́dọ̀ ṣàkẹyọ kan àbọ̀ ọlọ́kùnrin kan tó wá ń bò mí mọ́bí tó ń fún mi lówó ni aṣunu ó rà nù káì. àǹtí nọ́ọ̀sì ẹ máa bọ̀ ẹ bá ń wo Monso ẹ bá mi wò ó mímọ nǹkan tó ṣọ̀rẹ́ mi. àwọn Monso. a ti tó gbà ó tó ti ń ṣe wọn. èmi ní ò mọ ṣèbí nígbà tí mo dúró lánàá tí mo kiri lọ títí alẹ́ tí mi ò rí má mo tún dúró lé ní mi ò rọ́rẹ́ mi padà kí n yọjú sí kí n wá wò ó èmi náà mọ̀gbà tó bẹ̀rẹ̀. ẹ gbọ́ ẹlẹ́kọ̀ọ́ sàánú mi sẹ́ẹ̀rí òru ìjẹta ló bẹ̀rẹ̀ kí ọ̀nà kọ́kọ́ kì mí bó ṣe kì mí báyìí mo ní ìsọkọ̀ akin pé kí n dúró rí n padà dúró rí o ṣé ni mo náà lè gbọ̀n àtìgbà náà ni mo ti mo gbára mi. ṣé ìwà rẹ kú báyìí. Monso rọ burúkú wo lélẹ̀ yóò lè kú báyìí tó bá kú bò ní kí n fojú sí. ẹ̀mọ̀ kan má tèkẹ́ easy ni ṣẹ́rí ẹ ti jẹ́ kó wọ̀ wọ́n lára gan-an a máa ní láti bẹ̀rẹ̀ bóyá bíi drip mẹ́ta náà a máa bẹ̀rẹ̀ pẹ̀lú drip mẹ́ta pẹ̀lú wọn náà. ìyẹn náà dáa. then lẹ́yìn ìgbà yẹn máa kọ àwọn oògùn kan fún ẹ máa lò fún wọn. ok ẹ̀yin náà lẹ máa lọ rà á torí tẹ bá kọ́ kò lè yé mi ó máa tó bí èlò. bíi 8,000 naira. ẹlẹ́gbẹ̀jẹ̀ ń kú. ọ̀rẹ́ mi wọ́n kú báyìí Monso ò lè kú Monso ò lè kú tó bá kú mo ní kí n kọjú sí ìmúlẹ̀ mi ọ̀rẹ́ mi máa wọ́wọ́ àǹtí náà ṣe jẹ́ ń wọ́wọ́ lọ mú ń bọ̀ náà Monso ò lè kú báyìí àǹtí náà 8,000. kúkú jẹun kú ẹ dákun sẹ́yìn lè ná ní. a máa jẹ ayé wa lọ ni o bẹ́ẹ̀ ni a máa jẹ ayé wa lọ ni o sórí gbogbo tìlú ìsọ béèyàn bá rò èèyàn lè lọ kú. dànù béèyàn bá ti ìlú ta ti wà téèyàn bá ti síríọ̀sì jù ọlọ́mọdé jẹ́ pé bẹ́ẹ̀ ni yóò bá kú tó bá síríọ̀sì gan wa yóò ní bọ́ síríọ̀sì. bẹ́ẹ̀ni ayé òní báyọ̀ àwọn tí ò síríọ̀sì ní ń jẹun lọ. àwọn náà ń jẹun lọ wọ́n bá ti wá lọ fẹ́ síríọ̀sì kan jù. àwọn tí wọ́n á sọ fún ẹni pé àwọn tí ń síríọ̀sì wọn ò lọ bá wọn lárò. nítorí ẹ̀ máa sọ fún tí bá ti dágbére wa máa sọ fún ọ tẹ́lẹ̀ nìkan bá lọ tẹ́nikẹ́ni tó bá tún advice mi àwọn apàyà ẹ̀ bí àṣà ọba Solomon. bẹ́ẹ̀ni. Lamidi kí ló ṣe é. Òkèlè kí ló ṣẹlẹ̀. ẹ ká sùn. Modi. Are you kidding me? He's not kidding you, you're kidding himself. Bó lọ ṣe ṣe ọmọkúnlẹ̀ rè. Kò yé mi náà. ṣé ilé wọn ní kó wá fi nǹkan kúnlẹ̀ fún wa. Ọlọ́run ṣe mo jìnnà sí yín. rárá òkun ṣe bẹ́ẹ̀ nǹkan kan ló gbé mi wá torí kángun akúwárápá ló kángun sọ́run ẹni tí wọn bá dẹ̀ sùn tì ó ní yóò ń jarun pálù. ọlọ́mọdé kéèyàn jarun pa bẹ́ẹ̀dì tóbi ni ọlọ́mọdé jarun pa jábọ́. ìgbà tí mo wá rò lọ wájú tí mo rò lọ sẹ́yìn tí mo wo gbogbo àárín ìlú wa yìí mo wá wò pé ta ni mo fẹ́ lọ bá báyìí. bàbá lókè ni àbí àyàfi bàbá lókè ẹlẹ́dàá wa má ṣe dá wa dá bùkátà wa. ọlọ́run ò lè dá bùkátà mọ̀ sọ́lọ. ẹ̀yin yìí náà Lámídì ni aláyé eré tí mo lè wá sábà. dákun náà ìṣòro kọ́kọ́ ti dé bá ọ. bẹ́ẹ̀ni. kò wá sí èèyàn gidi ò wá wò pé èmi nìkan lè yan gidi ọ̀rẹ́ mi wá ń kọ́. rárá ẹ̀yin méjèèjì aláyé eré. ẹ má bínú. ayé wa aláyé eré ni wá. aláyé eré ni yín. ó lè proceed. wọ́n bá tẹ̀ ti rí gò lọ́wọ́ èèyàn wọ́n máa ń jọ àwọn èèyàn lójú bíi pé èèyàn ṣẹ̀ṣẹ̀ cash out. àwa tẹ̀ ti cash out ti pẹ́. ẹ má bínú. mo á sọ lọ mò ń gbọ́. ìṣòro ráńpẹ́ yẹn dẹ̀rẹ́ 10,000 naira ni. torí 10,000 lọ́sà àti wá lọ́rọ̀ kan. torí rẹ̀. táàbù kí ló fi 10,000 sí náà. mo fẹ́ sáré lò fún nǹkan kan ni. ẹgbẹ̀rún 10. níwọ̀ ọmọ yìí níwọ̀ ọmọ ẹ̀ láwa tá a jà mọ́ nǹkan kan. wo láwa tá a ṣe èèyàn lémi èmi náà lọ wá báyìí. ọlọ́run mọ̀ kú iṣẹ́ o ọlọ́run ò sí o. iṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ rẹ gàgàrà. ní tó jẹ́ pé mo ní mọ̀ fi bọ̀dì képo mo lè ọ̀rẹ́ mi ní ọba ti wí ni o. ṣébi ní ọba ti wí ni kì í ṣe pé kò sí o. irọ́. ọ̀rẹ́ mi ọba fẹ́ kí n fọ́ wọ́n fọ́
bó sì fẹ́ ya náà ni kò sí ètò fẹ́ sọ. Ó tiẹ̀ fẹ́ ya ni tó bá dẹ̀ ti yá mi tí n bá ti kiri bí ẹ̀mẹrin sí márùn-ún kan pẹ̀lú àjọ tí màá yí papọ̀ máa san. ẹ mọ̀ lọ́dọ̀ àwọn lápò. àbí. a sì kọ́ múlé láńtà lọ́dọ̀. àbí ọlọ́sọ mú fún ọ tọ́kùn láńtà. yóò mọ̀ sọ̀rọ̀ yóò mọ̀ sọ̀rọ̀. àwọn láńtà gan tí wọ́n tún àwọn náà tún wá lò náà oníkẹrosíìmù mọ́ bátìrì náà fi ń tan ní ìsìn kò lè yọ ọlọ́mọ. kò lè jó. ọlọ́run kan máa jẹ́ ọba náà gáàsì pàdé ń bẹ̀ ni. ayé àtijọ́ ni ọlọ́run pẹ́ mú yẹn. ní ẹsẹ̀kẹsẹ̀ ọlọ́run máa tètè dájọ́ ní ìsinsìnyí. ọlọ́run mi tó jẹ́ Twitter ló lò. bọ́ bá ṣe ń tẹ̀ ní dáhùn. má bínú Lámídì ó dùn rí ó dúdú ó dùn rí lọ́mọkùnrin. ìtọ́rẹ̀ mi bá ti sọ ní ìṣe. tí n bá ti sọ báwo wá kò sí wàhálà ọwọ́ tiẹ̀ ló wà. Lámídì nǹkan tí mo bá sọ ni pé wọ́n lẹ́ni tí wọ́n bá ní pa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì àmọ́ gẹ́gẹ́ bíi tèmi èmi ò mọ tiẹ̀ o èmi gbà pé owó lọ́wọ́ tí èèyàn kan bá rú nǹkan báyìí wá sọ́dọ̀ tèmi owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni tó ti yọ gbà fún mórí ni gbà fún gbàdà lóko gbà gbẹ do me and do you God no vex. èmi ò wá mọ̀ bí wọ́n ṣe dàjẹ́ sẹ́lẹ̀. ṣé ọmọ ìtumọ̀ ìtọ́rẹ̀ mi sọ ìtọ́sọ ni pé owó rè ẹ̀yìn ńlẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ṣé wọ́n wá rí bọ́lọ̀ ṣe ń ṣe ọlọ́run ní sọlá gbogbo tá a ti ń fẹ́ kó rí o ti rí bẹ́ẹ̀ náà nù o ti rí bẹ́ẹ̀ náà nù ebi tá a fẹ́ gbé obì sí. obì olórí burúkú ó lálẹ́ ó tún wo orógbó gan mọ́. ó wù ń bẹ́ẹ̀. obì nìkan kọ́ lówó ó tún wo orógbó. ó wù ń bẹ́ẹ̀ ni bó ṣe sọ̀hún ọ̀sẹ̀ tọ́wọ́ bá ṣe sọ pé ọ̀sẹ̀. tọ́wọ́ bá ṣe kọ́ sọ pé ọ̀sẹ̀. wá ṣiṣẹ́ olúwa ṣe o ibi tó parí sẹ́sì. kò sí ọlọ́run mi. ó pọ̀ ojú mi jẹ́ ọ̀pọ̀ ẹ̀sìpẹ́tì. mo fọlọ́ sí ọ abúmíyàn ọlọ́run ó sọ wọlé. ó bẹ̀rù wọn fòyà olúwa mi. mi ìmọ̀nà owó ní kó síwájú máa tẹ̀. ọmọnà bó sáyọ ẹgbẹ̀rún mẹ́wàá ọ̀rẹ́ wa ó dájọ́ lọ o. wọlé sẹ́ẹ̀. ó sì wọ́n pé àjọ jẹ léréwé ni oúnjẹ tí mo bá yàn jẹ léréwé láyé àyíká kí n jẹ kan bóyá ọ̀fadà àbí máìmáì. bóyá wọlé. kí ni bá ọ lẹ́rù sí wọlé àti sọ́ńtàṣì kò sì wá débi wá ń ṣe bíi pé kínní ọmọ wèrè tí bíta sí ni wàá bá mi ṣe èso sí kínní kí la ṣe sílẹ̀kùn báyìí sí wàá bá ń ṣe ó ń bọ̀. sórí níbi tá a bá dé àti dìkan náà nù já máa ṣe kínní já máa ṣeré ọwọ́ ṣé ó yà. rárá ní sùúrù kí ló dé. ya mo ti gbọ́ àmọ́ jẹ́ n kọ́kọ́ fojú rówó ná ẹ̀yin ọkùnrin ayé ìsìn àyíníkì àtàyíní padà yín ti pọ̀ jù. ọ̀tún nígbàgbọ́ ẹ̀yin ọkùnrin ayé ìsìn ọgbọ́n àyíníkì àyíní padà ó bá yín jẹ́. ìwà ní rówó ná. èèyàn lásán ló pè mí ara ń tà sọ fún ọ nìyẹn gbogbo èkúrú tó ń kiri látọ̀dún kò ká tó ti ń bẹ́ ń bì. sorry mo ṣe wà tí n bá ti yọ báyìí tí mo ṣe báyìí sórí 15 tó kù kí n mọ̀ fi sọmọ ọkùnrin òun rè tá a bá ti ṣe tán kí n fún ọ bó ṣe ṣe yín sìn ṣe ló jọ pọ̀ ọjọ́ lóṣó lójú mi o nígbà tí èèyàn gbó lóṣó ni o. kíni kó síbi tí màá ti máa fojú rí. ìwọ ta ni a mú ìyàwó tó sọ́ra rẹ̀ di kí n. kò sápá bí kí n máa wọ lọ́ọ̀kan. bọ́ sórí ibùsùn yàrá ìkùnsìn. olúwa ṣe o. ní sùúrù. tí a ṣe ń ta ní sùúrù. Lámídì. mo kú kí ló ẹ̀mí mi ṣe ẹ̀mí mi ṣe. kò sí wàhálà máa wà débi náà bá ti dé ó sún rẹ́rẹ́ bí aró ó ràn mí
Madi. Mo kú. Dámídì. Ó kú báwo? Kí ló ṣẹlẹ̀? Olórí ìbú lọmọ mọ̀dí yìí o. Ọmọ mọ̀dí wo? Èmi kàn rí tó tún jáde mọ́ pé mọ̀dí o kò tiẹ̀ dún. Bó ni ọ̀hún? Ṣé kíní ẹ ló lè lọ ni àbí o fẹ́ ṣe ànádára ni? Mọ̀dí náà o. Kí ló ṣẹlẹ̀? Olórí ìbú ni o. Kò jẹ́ ṣe nǹkan kan. Ó ṣe nǹkan kan. Ṣé ló gé mi jẹ láyà? Ó gé kẹ̀kẹ́. Ló bá làpótí mọ́. Ó làpótí mọ́ mi lórí. Ó ti kówó ti sá lọ. Ó kówó lọ. Ó ti kówó lọ. Níbo ni wọ́n náà kówó sí tó fi kówó? Ó ní kóun rówó náà ká tó lè ṣe kankan. Mo bá kówó jáde. Mo kóyún sórí àpótí. Tá a bá ṣe tán o kémi náà kówó sápò padà o ké gbé ní ìgànmù ṣe o. Àṣé ọmọ òfò lọ́mọ. Àbíwọ́ gángan ní gọ́ọ̀mù ṣe wọ́n fẹ́ kéèyàn ní gọ́ọ̀mù ṣe èyàn la kí ní mọ́ láyà tó fi kówó tó fi lọ èmi tẹ̀rù pé bóyá mo wẹ́ ṣé 2 minutes lọ ṣe tọ́ sáré ṣe súkẹ́súkẹ́ ìṣẹ́jú rẹ̀ lọ wọlé tó fi sáré jáde. Ó yẹ kó jẹ́rìí mi wọn ò ní ṣe 2 minutes. Ó yẹ kó mọ gbọ́gbìn rẹ̀ ń tà ní. Àmọ́ mo fò ní òsì gbowó lọ. Lámídì ìwọ gan ọgọ̀ ó lọ sí wa kówó lọ báyìí ó ṣe kankan àbúrò mọ̀ ti dàrú mọ́dí bí mo ṣe wà mama trace ẹ lọ mama lè lọ mọ̀ ń bọ̀ mọ́dí yóò lò ó yóò lù tani àwọn olùwẹ̀wẹ̀ dà ló bá padà. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ dáyédé dùn mí ó tọ́jú mi gidi. Èwo làbúrò dúpẹ́ lọ́wọ́ mi ìmúlẹ̀ mi dáadáa ni mò ń sọ. Màdí nítorí wọ́n dá a bá ṣe lórí ọ̀pẹ́ làádú ẹni tí wọ́n ṣe lórí tí ò dúpẹ́ ó dà mí pọ́lọ́ ṣàkóyàn lẹ́rù lọ ni torí mo dúpẹ́ lọ́wọ́ rẹ o torí ọ̀rẹ́ rẹ kọ́ lọ́n ṣàánú mi lórí rẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ yé mi torí pé tó bá wò ó mà mọ́ ń lọ èmi àti ẹ̀túnjọ́ ṣeré nǹkan kan ò sí ní mi kú nílé mo ti lọ Lagos mo tún sọ pé wọ́n lọ Lagos sọ pé báà mi ń sìn dé gáràjì wọ́n sì mi dé gáràjì òkun kan lè ti wá pàdé mi lájọ́ ṣe èyí mi àti ẹ̀ máa dúpẹ́ wọ́n gba bó sí ìrògùn àṣàrí pé bó kárí láì ẹ̀tún ẹ̀ tí wọ́n sọ nù mo ṣe rí lóòótọ́ pé ọ̀rẹ́ àtọ̀run kan náà lẹ́yìn méjì. Mo ń sọ ọ̀rẹ́ mo akọ̀gbàbọ̀ mi ìwà yé ni. Èmi mo bí òun náà. Bẹ́ẹ̀ ni báà ni ẹ. Ṣé màmá rẹ máa lè kó? Tí lè kó rí. Akọ̀wé ti dé kúrò nígbà ní pé bọ́yẹ jẹ́ ẹ̀rùn sí nítorí pé Èkó mo palẹ̀ láró ń bẹ̀ o. Ṣẹ̀ṣẹ̀ báyà mi já. Mo kọ́ bì bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rún mẹ́jọ yẹn. Ọba lé ọba jẹ́ o. Àníjọ́ kan lẹ́kọ̀ọ́ wọ́n ṣe mítìn tán ni pẹ̀lú lẹ́kọ̀ọ́ àjọsọ̀rọ̀ báyìí lọ́mọ kan mo fẹ́ kúrọ́ọ̀sì títí báyìí lọ́mọ máa pé dáàdì ọbọ̀ lẹ́nu mọ́tò wọ́n mọ́ wò báyìí abẹ́gbẹ́ gẹ́mi méjì wọ́n ní àtijọ́ ọ̀kọ́ máa wọn ni màmá òun ti sọ pé mi mo bí òun. Báà mi èmi àti Mọ̀dé a fẹ́ strollù. Àṣàrí tọ́sí. Ká tọ́sí àwọn. Ọfẹ́ stroke lọ fẹ́ sọ. Mo fẹ́ stroll. Monso lọ fẹ́ sọ ìbò náà bí méjèèjì máa sọ fún ọ kì í ṣe stroke. Ṣé stroke papọ̀ ni? Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì. Mo lè fẹ́ stroke lọ ní ìṣòwò tára ẹsẹ̀ ìyàtọ̀ tó lọ fẹ́ máa stroke káàkiri bẹ́ẹ̀ sì máa stroke kì í náà lẹ́fẹ̀ẹ́ ara yẹn fi yá o. Ká lórí àwọn kọ́sítọ́mù wa tí ara yìí tọ́jà fún. Ìwọ náà torí ijọ́ mi wọ́n mọ̀ pé bàbá yín tó lè kó tó pé èmi ni wọ́n mọ̀ pé Èkó mọ̀ pé mo lajú wọ́n wá mọ̀ pé ẹ̀yìn ọmọ mi ni wọ́n mọ̀ ṣèbó ṣèbó lẹ́gbẹ̀ẹ́ àkànnà kan mọ̀ kú dàlẹ̀ ìbá yín lọ́pàá wọn tó bá fẹ́ lo tọ́s kì í ṣe tọ́sí kò tẹ́ bẹ́ẹ̀ méjì nínú ẹ̀ tọ́sís wọ́n gbọ́ yẹ kó bí tẹ́ fẹ́ lọ ọ̀pọ̀ tọ́sís rẹ̀. bí ta fẹ́ tọ́sís pọ̀. àtẹ́bá ti wá pé tẹ́bá ti fẹ́ lo tọ́sís ẹ̀ nílò stroke tẹ́bá ti fẹ́ lo stroke ẹ̀ nílò tọ́sís tó tẹ́bá lo stroke ìtumọ̀ kan náà ni. rárá tẹ́bá lo stroke tọ́sís wàhálà ni máa jẹ́ fèbò àmọ́ tẹ́bá fẹ́ ti pé ẹ fẹ́ lọ bìkan báwọn lọ́wọ́ jẹ́ méjì
bẹ́ẹ̀ sì pé tọ́sí ẹyọkan lẹ́mú ẹ̀ lẹ́ lo stroke àti tọ́sí papọ̀. ẹ fi tọ́sí sílẹ̀ a fẹ́ stroke. kámú stroke. a fẹ́ stroke dì. bá a ní pẹ́ báyìí. a ní pẹ́ àwọn tó dé báyìí. àrò rẹ̀ mi. mọ̀dí Monso. Monso rẹ̀ mọ̀dí. Monso rẹ̀ mọ̀dí. Monso rẹ̀ mọ̀dí. báàmí bàbá ti kọrin ẹ̀ gbúdọ̀ mọ̀ sí báyìí. ẹ wọ́n sí báyìí. oya Monso rẹ̀ mọ̀dí. Monso rẹ̀ yọ̀dà fún ibà rẹ̀. Monso àti mọ̀dí stroke. bẹ́ẹ̀ ni a fẹ́ stroke. ó wọnú ara wọn ni. mọ̀dí Monso ọ̀rẹ́ o. àṣùmọ̀ṣèbá rẹ̀ ti yá dáadáa. ọ̀rẹ́ méjì kí wá ló kù. mọ̀dí Monso. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Hi pretty girls, how you doing? Oh my bad, ẹ má bínú, mo ní ẹ̀yin arẹwà obìnrin méjèèjì iṣẹ́ wa okay, níbo lẹ ń lọ? ṣé kò sí tẹ̀ ń bí wa. Mo kàn béèrè bí a mo lè gbé yín débẹ̀ ni. à ń lọ lé ọ̀rẹ́ mi wá. Ẹ jẹ́ kí n gbé yín, oorun yìí pọ̀. irọ́ o n sọ o ìwé náà kọ. Ara ń sáfàrà, let me give you a ride. Ẹ jẹ́ n gbé yín lọ. lọ́jọ́ mọ̀ ọ̀rẹ́ mi wá ná ń sọ ìyá wọlé kò sí kankan kí ni ẹ ṣe. ká wọlé. bá a ṣe gbọ́dọ̀ wá. ẹ ṣe oje ẹ ṣe gan ni ẹ ṣe. no jẹ́ kó òun bọ́ síwájú. Monso wọlé sápá bẹ́ẹ̀. jẹ́ kó òun bọ́ síwájú. ìkankan náà ni ọ̀nà ilé wa là ń lọ. ẹ ṣe gan ni. ṣé ò bínú. bínú kẹ. ẹ mú sáré ń dín ẹran yẹn lọ́wọ́ ni. ẹ ṣe gan ni ṣé ẹ máa yí láta. mo láìkì yín láta. no problem tí bá ti dé tán máa láta mo mọ jẹ́ ẹsẹ̀ gan. èmi náà rí bẹ́ẹ̀ ó ta sọ́sọ́. pẹ̀lẹ́ ṣó láìkẹ́. ó dùn olómi ọsàn ni ẹ ṣe gan ni. pẹ̀lẹ́. ẹ sà ṣé kí n má tàn yín ìgbà tẹ́ ẹ dá èmi àtọ̀rẹ́ mi dúró lọ́sùn àyà wa là gàràgà. kí ló dé. ẹ̀rù bà wá pé kó má lọ jẹ́ àwọn ajínigbé. àmọ́ torí pé mi jẹ́ akíkanjú mo fi ọkàn akíngbé pé kò síkú tó máa pa àgbà tá ní bá pọ̀ lórí ẹgbẹ́ ó kọ́ rẹ síwájú ni. well èmi ò kí n ṣe ajínigbé o actually Èkó ni mo ń gbé tẹ́lẹ̀ kí n tó kó wá sádùúgbò bíbá ẹ̀ iṣẹ́ ló gbé mi wá síbi. àmọ́ bí mo ṣe rí ẹlẹ́ẹ̀kan yẹn mo rí pé ọmọlúwàbí ni ẹ. ṣé gan ni sá. gbogbo àwọn features tí máa ń like lára obìnrin ló wà lára ẹ. mo like ẹ. nítòótọ́ ojú tẹ̀ tì mí. in fact mo love ẹ. ṣé o mind kí mi àti ẹjọ́ máa fẹ́ra wa. ẹjọ́ ẹ má bínú ẹ ní pé ẹ lóòvù mi nítòótọ́ ẹ fẹ́ mi. ìfà bí mo ṣe rí ẹ mọ ó respect mi gangan lílé má láìkí ọmọ mi kó kún gbogbo ẹ ló pèsè ẹ lára èjì ẹ ẹgọ lásán ń dà mí lọ́rùn ṣé bó ṣe rẹ́yìn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí gangan nìyẹn ẹ tó bá mind wá gbádùn mi o. ẹ sọ pé Ọlọ́run. ó dà nígbà tó jẹ́ pé ẹ̀yin lè rí mi tẹ́ni mo wù yín pé fẹ́ mi ìyẹn náà dà kó sí wàhálà ilé lórí rìgìdì báyìí èmi náà fẹ́ yín. afẹ́ mi. ọ̀làdélé ọ̀la. jẹ́ ń sáré lọ wẹ̀rẹ̀ yẹn kó tó. ẹ ṣe. mọ̀dí ó tún fèsì sí kí ni. ọmọ sí o. well kí lè máa jẹ ilé drink ṣé kò máa ń ṣe ẹja nàbẹ ẹran dídín lẹ láì. ìyẹn ni kàn fún wa ní ẹran dídín kàn yí láta dáadáa kó mú ta ṣùgbọ́n kí àlùbọ́sà yẹn má pọ̀ ó máa rìn láyé. àǹtí ṣe ti gbọ́ tẹ bá ti bá mi ṣe ẹja tèmi ẹ bá mi dín ẹran fún wọn náà ṣe gẹ̀. ó máa pẹ́ jù. tí ọ̀rẹ́ yúgọ̀ tí ó fi epo kíní pọ̀. ẹran máa fún yín jù. pẹ̀lẹ́ Monso àbí kìbí kan tó forúkọ ẹ lẹ́fọn yẹn. Monso. mọ̀dí. ẹ mọ gbàgbé orúkọ tiẹ̀. kí ló ṣe é lójú yìí.
mi ò fẹ́ kó lóra rẹ̀ máa bèrè ìtàn kínní o igbó àná mi lọ́fọ́ ti kàlùkù. ẹ má dà lọ ìyẹn ò túmọ̀ sí pé kò láàánú o ọ̀rẹ́ mi èèyàn dáadáa ni ó láàánú àmọ́ ṣá tẹ́ ẹ bá tọ̀ tẹ́ ẹ bá rí dàkejì ẹ̀ òun náà ń pè ní ẹ ní dúró. ẹ̀wọ̀n ò ní dúró wò tán bẹ́ẹ̀ náà ní dúró tán. tí ẹ dẹ̀ rí ojú yẹn ó ní ìtàn tó bá dé torí nígbà tí. ní kò sàn tọ̀ àárín ìfẹ́ràn rẹ̀ sọ́fẹ́ mọ́ tún láti lè síta ni wọ́n tún expose mi kò dáadáa ọ̀fẹ́ expose mi kí wọ́n lè mọ̀ pé bàbá mi ni mo tẹ̀lé lọ sóko tí kìíní fi jábọ́ sí mi lójú ọ̀fẹ́ expose mi. Monso kò mean. àṣírí ni o lè sọ síta. Òun náà ló ti sọ sórí bóyá máa ń ṣe gangan ni mo fi like ó fún ní gan ṣá. ṣé ìwọ̀n fọ́ ni ọ̀nì tí ń bẹ́ẹ̀ nù. nǹkan tí mọ́mí fún máa ń pa mí lẹ́rìn-ín nǹkan tí mo fi like ẹ̀ gangan nìyẹn ṣé wàá rójú yẹn bó ṣe ó dàbí in fact jẹ́ kí n yà ẹ́ picture mo like look yẹn gan. ẹ yà wá ìkànnì wa. mo gbà fọ́tò jẹjẹ ní kíkọ́ yà tẹ̀wọ́n. no ní sùúrù náà. ọ̀sán rẹ̀. tẹ̀yọ́ ṣé mo gbà fọ́tò jẹ. pẹ̀lẹ́ jẹ́ àwọn ọ̀rẹ́. alórí tá a mọ̀ kọ. bẹ́ẹ̀ orí wo ni. Monso rẹ̀ mọ̀dí Monso rẹ̀ mọ̀dí Monso rẹ̀ mọ̀dí ó wọnú ara wọn ni. mọ̀dí náà ti mọ̀ sùrà. bẹ́ẹ̀ ni wọ́n láìkí wa. wọ́n mú yìí náà. ìfẹ́ tó wá pọ̀ kẹ́mi náà ìfẹ́ tó wá pọ̀ ìfẹ́ tó wá pọ̀ ìfẹ́ tó wá pọ̀ lọ wọ́n lọ. dèbú ẹlẹ́jà ń kí yín ó jiná ó tó tẹ̀ fọ́ pé tí gbogbo ará àdúgbò bá jẹ yín mi bá gbọ́ yé o ní àjọ ìta fẹ́ bẹ̀rẹ̀ ó ní o fẹ́ ṣe àdúrà kan kò tí ẹ̀ yé. bẹ́ẹ̀ ni àjọ ilé ìtẹ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí èmi pẹ̀lú ìmùlẹ̀ mi Monso a máa bẹ̀rẹ̀ àjọ padà. kò ní lè ṣe é ṣe bẹ́ẹ̀ ni kò ní ṣe é ṣe torí pé bẹ́ẹ̀ bá tún ti wo àjọ tún bẹ̀rẹ̀ sí ní ṣe bálabàla bí ìgbà tí bẹ́ẹ̀dì ẹ̀rọ bá já pàtì ni torí pé kí ni àmọ́ lè imú kí gbogbo àdúgbò èmi ò sì lè máa fi owó ẹja tí mo lọ gbà lọ́wọ́ aláfọ́gbọ́n múlẹ̀ láńtà kí mo fi rájọ alájọsọ kò ní lè ṣe é ṣe o. òdìbò kò rí bẹ́ẹ̀ tó bá mọ nǹkan tó wà ńlẹ̀ ni àjọ kéré inú kan tó wà ńlẹ̀ àwọn èlé jẹ́ gbèsè mọ́. iṣẹ́ ti yọ wá ìyẹn ọ̀rẹ́ mi. ìmùlẹ̀ mi. Monso rẹ̀ mọ̀dí Monso rẹ̀ mọ̀dí. bóyá dèbò bóyá balloon taste. ó ní pé kí n. balloon taste. ṣé mo jàbó kí tí ń ta súyà lójú rẹ bí máa fún ọ nífàkùn ọ̀rọ̀ lulẹ̀ bí ejú agbádùn. mo burú bọ́ bá ya ẹgbẹ́ kan fún mi. ẹgbẹ́ kan ló dé. bóyá ọ̀rẹ́ mi. dáadáa ni. gbà mo délé ni wọ́n ní ọ̀dọ̀ dèbò lọ wà mọ̀ bọ̀ mo fẹ́ rí o. ẹ lọ báyìí ó ti ẹ̀ dá ó dá. dèbò ẹlẹ́jà ń kíyan jiná o. nínú kí ló ló ẹ̀ fi ṣẹ́wọ́ láàárọ̀ ìbáyìí. tọ́sẹ̀rẹ̀ yá sí nínú pọ̀nblọ́sìn kókà ọlọ́run fẹ́ rí mi. fún kẹ́ni. ìmọ̀ ọ̀sà lóun fẹ́ rí mi pé òun fẹ́ bá mi sọ̀rọ̀. ìrọ̀ rẹ̀ wo ló wá fẹ́ bẹ́ẹ̀ sọ kó béèrè mí ni. àwọn béèrè rẹ̀ mọ́ lọ wà nílé ọwọ́ ni kún in wá kún fẹ́ rí mi. mọ́ lọ o. kí mọ́ lọ. èèyàn burúkú ni báwo ló ṣe máa fẹ́ rí ìwọ tí ò ní fẹ́ rí mi. ọ̀rọ̀ lọ́bẹ̀. àmọ́ ọlọ́run mọ̀ ń gbọ́ tí òun sọ̀rọ̀ àjọ ká mọ̀ dájọ́ padà. bó láti rí dá. a rí dá ìbá tí mo kó kà. àkótọ́ ni a máa gbọ́ lọ́wọ́ kó fi dájọ́ Monso rẹ̀ mọ̀dí Monso èrè yìí adájọ́. káàbọ̀ ọ̀dàdé mélòó ni a kó. èèyàn yìí gbajúmọ̀ láwùjọ ó ní torí ààrẹ ọmọlọmọ yìí ọmọlọmọ yìí bọ́ọ̀ bá fi lọ́mọ ọtúnlé ẹja ilé tí kò ní pọ́tà ó ti dà bójú ó dà kó ìwọ wèrè bóun ti ẹ ṣe jẹjà fún tọ́ ṣe là bí ọ̀rẹ́ wèrè ń wà lórí rẹ ni wèrè ń bẹ lórí rẹ ni. wèrè nìkan kan ó sì rè ní bàbá ẹ̀gàn òjẹ́dúró kan sọ pé sára. bẹ́ẹ̀ni ìwọ tó bá rí wa ìwọ tó jẹ́ pé panojú kan fìkan ríran ní olùsí lẹ́nu rẹ̀ fúlà tí wèrè ti lò. ó ti jó. olórí ipò ara rẹ olóṣèlú ṣòkòtò tìrín àbí ìsàlẹ̀ jọ̀lọ́. ìyá mọ̀dí àti bàbá Monso níwọ̀n tó sọ̀rùn bí ìgò tàdá yìí èyí èmi náà. kí ló kọ eléyìí àbí ìsàlẹ̀ jọ̀lọ́. wèrè ní mo sọ̀rọ̀ bí gòtàdá sọmọ àfààní sọmọ bí gòtàdá ṣe rí àbí wèrè máa ó lọ sí ó dàbí fíríjì tó ti bàjẹ́. tí lọ kó bàtà ọmọ ẹ sẹsẹ olórí burúkú tá a bá. ọmọ mi bàtà ṣé mo ti bímọ ni. odò ibo ọ̀rẹ́ mi mọ̀dí ọ̀rẹ́ Monso já fún wọn. àwọn olè eléyìí tí olè
ojú rẹ̀ mọ̀ ti fọ́. nǹkan tó máa ń bí mi inú jù láyé mi ni pé kéèyàn gbéyàn ní gbogbo kán wá sọ wá wò kán wọ́n má lè recognize títí kẹ́sì ti bàjẹ́ mọ́yàn lọ́wọ́. Ó máa ń ṣẹlẹ̀. Ẹ dákun tá ń Lámídì náà yìí méjèèjì. Èmi ni ṣé kò sí lọ́nà. Ó sì. Bọ́ lọ máa ń rán ọmọ mi sí i máa ń fọ̀rọ̀ burúkú ránṣẹ́ àrí. Ẹ dúró ojú tí mò ń wò yìí ó dojú ẹni mímọ́. Èmi náà mọ̀ ọ́ dà pé àwọn ni bàbá olówó Èkó àbí kí ló. Èrò ojú wọn dọ ẹni tí wọ́n wà lára pósítà olóṣèlú kan tí ò wọlé. Bàbá ńlá pẹ̀lú òní wọlé síbi ọ̀dà. Àti pámárì náà lẹ ti lùsì. Bàbá rẹ̀ yóò lùsì láti nọ́ọ̀sìrì. Èèyàn ló bu kọ́ ọmọ yìí. Mo mọ̀ pé dẹ́yìn sí látẹ̀yìn náà lẹ́tọ́ wá sí lójú mi. Ẹ gbà mí o. Ẹ̀yin lẹ ń wá rán ọmọ mi sí mi. Ẹ ta lọmọ yín. Òótọ́ ni. Kí ló mú ọ̀nà tó ń rúnra kankan? Ẹ máa di stop ọmọ mi lójú ọ̀nà sáyé ń fẹ́ bàjẹ́ ni. Ẹ dákun ẹ sọ àwọn ọmọ táyì ká tó mọ ẹ. Bẹ́ẹ̀ àmọ́ ọba ti ẹ̀fẹ́ yẹn kò ní jẹ́ yẹn gidi. Ẹ̀yin méjèèjì bí wọ́n bá fẹ́ ṣe pé wọ́n fẹ́ ṣètò ìdìbò pé wọ́n fẹ́ máa ka yẹn pé sẹ́ńsọ̀ wọ́n bá pa yín pọ̀ gan wọ́n lè ka yín lẹ́yọ̀ kan. Torí kò sí nǹkan kan tó wúlò lára yín. Tó bá kò tí ì lọ sọ́ọ̀tì. Ẹ dákun ẹ sọ àwọn ọmọ yín kó ó lè jẹ ọ̀dọ̀ ẹlòmíì ló yẹ kẹ́ ẹ lọ. Àwọn Amadiya àti Monso tẹ máa ń dà láàmú. Bàbá kéré ní tòbídò. Ẹ ti ẹ̀rọ ọmọ bí káti ẹ̀rọ ọmọ gidi lẹ́bí ni àbá sọ pé ẹ̀rọ ọmọ bí sáwọn ọmọ òfò tẹ ẹ̀yin gan ẹ̀ ti ẹ̀rọ rẹ. Ẹni tó tún wá ń tẹ̀lé náà ìyẹn náà ò sí yàn. Ṣé nítorí àwọn àlùsí ọmọ òun lẹ́sí wá kóra yín jáde báyìí bí ọmọ ọjọ́ mẹ́jọ. Nítorí tó torí nǹkan gidi náà sí wá ní tẹ bá torí ẹ̀fọn wá gan kò bá dájú àwọn ọmọ tẹ torí. Àwọn ọmọ àlùsí ọmọ ọkọ ọmọ bàbá kéré ní tòbídò sọmọ lè tẹ́ bí wọn àwọn ọmọ náà dandan tí wọ́n ń sòsì káàkiri. Bí wọn ò ṣe dáanu tẹ́ fi ń tòsí wọn káàkiri nígbà wọn ti á sọ pé ẹ ṣe stọọfù rántán lè fẹ́ o báwọn ò lè fẹ́ alábọ̀ kọlọbì ru yín wọn ò lè fọkùnrin tẹ pé èjìǹjì rẹ bẹ́ẹ̀ yọmọ káríwó lé bá kó ní káàkiri bó ní ọpá yẹ títa tẹ bá ti rọ mékeré ń jẹ ọkọ àgbàlagbà Lámídì ní ọjọ́ orí rẹ wọn mọ pé Lámídì ọmọ àwọn tí ń jẹ Lámídì ni mọ pé èsì arájọ lọmọ ṣe ayé rẹ ọmọ wọ rìfáàsì ni. Bàbá tẹ gbádùn. Bàbá rẹ ọgbádùn bí ọ wà. ẹ má mà fojú àná wà wá ẹ bọ́lá ọ̀bọ̀ yín lásán. Ẹ gbádùn ẹ kàn débi ẹ ń lanu ẹ sì sọ̀rọ̀ bó ṣe wù yín. Ṣé mo táwọn ọmọ yín ṣe ní sọ́mọ lè tẹ́ bí wọn àwọn ọmọ òfò ta ní ká tó ayé wọn ṣe tí wọ́n ń ṣe rádaràdà. àárín ìbùrùmọ́rò pé ẹ fẹ́ gbọ́ lẹ́rọ̀ ni ìmọ̀ pé ẹ má ṣe wàhálà ẹ fẹ́ parí ayé yín sẹ́wọ̀n ẹ̀ ń jẹ́ mọ̀ bí wọ́n ṣe tó. mọ̀kàn wá fún yín ní last warning ni o tí wọ́n bá ti mọ̀ tẹ́ bá ti mọ̀ yín pé ẹ fẹ́ kí àwọn tó dàgbà jù lágbo lóyún kẹ́pà ni ó sì kún yín. ẹgbọ́n tí mo sọ dáadáa kẹ́ lọ kọ́lẹ̀ o táwọn bá tún kọjá tẹ́ ẹ bá tún dá wọn lọ́nà tẹ́lẹ̀ bí mo ṣe ń wò yìí. ẹ orí tèmi náà wò. tẹ́lẹ̀ bí mo ṣe ń wò yìí. ẹ lè kú rẹ̀. bẹ́ẹ̀ni afẹ́pọ̀n ilé tẹ́lẹ̀ tó yẹ jágbàlagbà ni àmọ́ gbà tẹ́ ti rán wa náà sílé nǹkan ṣe yín. wọn ò pé léyìn ò lè dáa ẹ lè ní tó dáa tó mi léyìn ẹ lówó èkó lẹ́yìn bá sọ̀rọ̀ àwọn. ẹ jẹ́ mọ̀ pé òkun àtọ̀sọ̀ àwọ̀ mi lọ́wọ́ báyìí. ẹ kò dání. ẹ jẹ́ kẹ́ ẹ mọ̀. àwọn kan gbàdá bóyá òkun àtọ̀sọ̀ bóyá wọ́n bára wọn sí. ẹni tó jẹ́ pé ẹ̀mí gbọ́ ọ̀tàn wọn rí. wọ́n bá yàn wálé tẹ́lẹ̀ ni àwọn tó bá yàn wá ṣọ́ọ̀bù bóyá wọ́n fẹ́ lọ sí ìtú àbí ẹ kàtìkàjà àbí ọtí ẹ̀dá tí ìyá rẹ̀ sọ̀tàn fún mo bá yẹ wá wọlé ìyẹ́ àti bàbá ẹ̀ jẹ́ wo lé nàná fi kọ́ ẹ mọ̀já mi. àbórí ẹ̀ dára ìmọ̀ yẹ àbá àkànbá bẹ́ẹ̀ ni. ètò ẹ̀ wọ́n bá jáfa kọ bóyá wọ́n sọmọ yín ló kọ rí sẹ́wọ̀n. wọn ò sọmọ mi ló kọ ebi yẹn ni máa tó fùfú nulẹ̀ náà máa ké máa kiri kí wọn náà kiri kókó rí ni kí ni ọkàn mi ẹ sá ọkàn yín lẹ ìwọ náà wọn ti sọ pé bíbá yẹn náà ló ti máa ti dáhùn sí fún ọmọ onímọ̀ rẹ̀ sí nọ́ọ̀sì rí pé ó ti á mọ́ ọ la pé ìwọ náà nọ́ọ̀sì ọkọ mi kankan ti kọ látọ̀run ní fọ́lùkọ́ ẹnu tèmi mú. mo ti rí i pé àtọ̀dọ̀ yín lọmọ yín ti rí ìwà abú. wọn níṣẹ́ kókó kan wọn náà ṣe mẹkáníìkì kan tó máa lọ sí kinní náà wọn bọ ọlọ́kọ̀ jẹ́ náà fi mẹkáníìkì lẹ̀ o. ẹ túbọ̀ sí di abániwálé gbogbo ẹ̀ náà kékeré. àṣírí ẹ̀ ò bo sọ̀rọ̀ náà ti pé ọba kọ́mìnì kan ṣiṣẹ́ rí tí wọ́n pè fún èèyàn lówó oúnjẹ tọ́ọ̀mọ̀ sáàkì lẹ́lẹ́lẹ́ tẹ́ pé owó oúnjẹ tó yọ fún wọn láàárọ̀ báyìí ọ̀dọ̀ wà lé o tó fún wọn tọ́ọ̀mọ̀ tó di káàkiri. ìgbà tí kọ́mpìnì bá kó oúnjẹ lẹ́kọ̀ọ́ àbí màmá wò ọmọ àfojú ẹ̀ láre o àbí màmá wò kẹ́kẹ́ àbí màmá wò ẹ̀jẹ̀ sọ kínní kan fún yín àbí màmá wò ọmọ àfojú ẹ̀ láre o. ẹ̀jẹ̀ sọ kínní kan fún yín tí ò yé yín lónìí ṣe rí i pé ìjọba ló ti kọ̀ tí wọ́n ti fojú ṣe wọ́n lẹ̀ áfírígbà tí wọ́n máa ń sa wèrè kì í ti rìn mọ́ pé lágbára Ọlọ́run tí wọ́n bá rí yín láàárọ̀
ẹ lè dìrọ̀ lẹ́ni wọ́n fi sàn wọ́n ti sàyè má wèrè tó bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ ẹ kàn jọ wèrè lójú mi tẹ̀sán tẹ́ bá bí yín dá ẹ tó kúrọ̀sì ẹ̀ mọ́ yín. ẹ kìlọ̀ fáwọn ọmọ yín. díẹ̀ tó wá sọ̀ kankan díẹ̀ sọ̀ kankan fún ọ. kí lẹ fẹ́ sọ tẹ́ sórí bí watermelon kí lẹ tó fẹ́ sọ ẹ wá sọ tẹ́ fẹ́ sọ. kí lè jẹ watermelon bá gbọ́ àwọn àgbọn bàdá. olùsàwà lẹ fi adídàsí abá lẹ wá fi sakọ sí bí. àbímọ máa wò àbímọ máa wò àbímọ máa wò ọmọ àfojú ẹ̀ náà. olórí burúkú ni bàbá yẹn kọ́ lọ́rọ̀ rí lẹ́nu ó yẹ kí wọ́n lọ kọ́ tábìlì kan fọ́ máa ti orí wọn dáadáa. olùkọ́ wa bá wa ní àwọn agẹ́tà àgbàdo. kí ni nǹkan tó fẹ́ gangan náà mo fojú sọ mo fi gbogbo ara sọ bàbá náà ló já sí àbí kí ló wà lára mò ń sọ tí ò sí lára mi ṣé mi ò dùn wò ni àbí mi ò rẹwà tó lọ́mọ obìnrin. kò kú o. Bọ́dí ṣe fẹ́ gbọ́ tọrọ mo láìkẹ́ ọ torí ìwọ gan ó rẹwà lóbìnrin bọ̀ ṣó mọ̀ wípé gbogbo èèyàn ló ní taste ẹ̀ Monso ní taste mi mo láìkẹ́ ọ torí ó rẹwà ṣùgbọ́n lójú mi Monso ló rẹwà jù. káìnà òun ni mo love kò ń ṣèwọ mo kàn láìkì wọ ni. káìjàre ṣe bíbì kan nìyẹn ti ń bẹ̀rẹ̀ láti like òun náà ló máa ń padà di love jẹ́ ká ti bì kan bẹ̀rẹ̀ ṣé mi ni màá máa kọnu sọ́kùnrin mi tí ó bá ń ṣe pé mo nífẹ̀ẹ́. ọmọ kan ó níbi kan tí mo ń lọ màmá rí ẹ létà ṣó yẹ. ṣé òun lé mi ni. mi ò lè àní mò ń lọ bí. ó ti yé mi Monso ti ń ságùn ó ti lo káyá ó ti ń lo káyá. bọ́tà mò ń jáde wọ́n ti ń retí mi ibi tí mò ń lọ. kí n máa lọ. màá tiẹ̀ mọ́nu lé o. ó dáa o àmọ́ ṣá kó o ro dáadáa. mo ti gbọ́ ẹ jẹ́ àmà lọ ó ṣe. Monso. Monso ọ̀rẹ́ méjì tó jọmọ ọ̀yá lọ ẹ má ṣe gbèsù láyé o. èyí tí mo ṣe náà tó dẹ́ mọ́ lọ àmọ́ ríra. ní sùúrù náà jókòó náà tí ọkọ jókòó náà. ẹ ti sọ ohun tá a fẹ́ sọ tán. ẹ má ti lọ bẹ́ẹ̀ náà ó lè jọ. ok ṣé mo kí mo obìnrin kan lọ́wọ́ ẹ̀ rí. bẹ́ẹ̀. ṣé o lè ṣe léè fún mi. àkínní kan náà. ó dẹ̀ sùn tì mí náà. lè dúró n lè sùn tí ọ ní sọ fún bàá mi pé ìrìn wálé. Monso ṣé bó sọ pé wọ́n ti lọ sékòó. wọ́n ti lọ sékòó àmọ́ àwọn tí ń gbé ńlé wọ́n sọ fún bàá mi pé ìrìn wálé. ó mọ̀ kan wọn ò lè san kankan máa tọ́jú ẹ o gbogbo nǹkan tó bá fẹ́ ni máa ṣe fún ẹ wá jẹun ṣé ó mọ ṣàwámà tí mo ṣe fún ẹ jọ yẹn máa ṣe fún ẹ wọn kí wọn mú jẹ́ ẹsẹ̀ gan. máa tọ́jú ẹ dáadáa ṣùgbọ́n jọ́nà. lè dúró. ṣé o love me ni. mo lọ́ọ̀fù rẹ. ṣe bí wọ́n ló sọ fún mi gbogbo nǹkan tó bá fẹ́ ló máa ṣe fún mi. lóòótọ́ ni àmọ́ ń gbèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀. ẹ bèrè náà. bí n bá sùn tí ọ ní fọwọ́ kàn mí. ọkọ̀rí sẹ́gbẹ̀ẹ́ ń kọ̀rí sẹ́gbẹ̀ẹ́. wọ́n mi lè fọwọ́ kàn ẹ́ of course mi lè touch ẹ̀ náà mo need consent ẹ̀ kí n tó ṣe anything even tó bá ti yẹ pé òun mi ṣe tó bá fún mi ní go ahead mi ò lè ṣe nǹkan kan. ó sì mọ sọ ìwò bí ọ̀pẹ rẹ̀ nù. cross my heart. òun ní tún jẹ́ bẹ́ẹ̀. mo promise ẹni pé mi ní fọwọ́ kàn àfi tó bá sọ fún mi pé ó yá o. o ló ṣèlérí o ìfẹ́ kí n wà lókè kí wọ́n wà nísàlẹ̀ àbí kí wọ́n wà lókè kí mi wà nísàlẹ̀ òun ṣe o mo já o yàsùn mo já mo ti já ti pẹ́ o mo ti já rìn sìn látàrí ìfẹ́ lánìí o. o já bí one minus. kèsè bí kèsè yẹn mò ń sọ wọn ní fọwọ́ kàn mí ó sì tọ́ lọ́rùn nígbà yín fún tí o. mo like aṣọ mo like lace èyí wọ́n lè ṣe lace. bàbá mi lọ́ra bó la tó kọ. ọ̀rẹ́ mi àṣàyè kan tún wà níbì kan táwọ̀ mú parí àṣàyè wà nínú ayé táwọ̀ ọmọ mọ̀jà ayé kan lánàá ọ̀rẹ́ mi gbé mi débẹ̀ yọ̀dà fún mi bí jẹ́jẹ́ mi ni mo wà nílé lánàá
kó kàbá ránṣẹ́ sí mi pé kí n wá rí òun bí mo sì ṣe débẹ̀ bẹ́ẹ̀ ni ó lọ àmọ́ lọ àmì bó ránṣẹ́ sí mi pé kí n wá ní. ó dẹ̀ wá sọ fún mi. àmọ́ bínú àríra lánàá ni kò dé kí n já ọ tán nígbà mo sì débẹ̀ o ní kó kàbá ní pẹ́pẹ́ sí o kémi ó sun ọ̀dọ̀ òun mọ́jú o mi ò dágbére fún bàbá mi pé ń sùn ló bá sáàbẹ̀ mi pé bí mo sì lè rí fóun pé gbogbo ohun tí òun bá fẹ́ lè mú sí mo sì ní bẹ́ẹ̀. kí ló wá ṣe ó ti ń yà káàkiri jù mo ń sọ ṣó wá sùn ni. bẹ́ẹ̀ ni mo sùn. àyìn mo sùn nígbà tó ti ṣèlérí pé òun ò ní fọwọ́ kàn mí ó ní òun ò kọ̀ rí báyìí òun náà kọ̀ rí báyìí pé òun ò ní fọwọ́ kàn mí bàbá ni mo gbà pé kí n sùn pẹ̀lú rẹ̀. ó dẹ̀ dé lójú pé nǹkan kan ò ṣẹlẹ̀ láàrin yín. kí wọ́n parẹ́ kí wọ́n jalè o àṣà ní nǹkan pọ̀. Monso ó dẹ̀ lójú pé kò fipá bẹ́ẹ̀ lò pọ̀. rárá o kò fipá bá ń lò pọ̀ o bẹ́ẹ̀ àwọn agbó wa lódìdí ń gbé fún ni wọ́n gbé lágídí ń nà ni kì í ṣe irú rẹ o ó wù mí ó sì wù kó ka àjọ mọ́ pa rẹ̀ ni. inú wù ẹ̀ tó wù kó kà torí ẹ̀ mo sọ pé tó bá dijọ́ mi wàá sọ fún mi òun á sùn báyìí wàá sùn báyìí. kì í ṣe kó wọ́n fipá bá mi lò pa àjọ mọ́ ni àmọ́ ká mọ̀ parọ́ ká mọ̀ jalè ọmọkùnrin ọmọ gbogbo ibi tí wọ́n máa fọwọ́ kàn lára òbí tó sì máa ń dùn mọ́ ó dùn mọ́ nígbà tí ń fọwọ́ kàn. kí ló ń fọwọ́ kàn lára rẹ tó ń dùn mọ́ kí ló ń fọwọ́ kàn lára rẹ tó ń dùn mọ́ lẹ́yìn tó mọ̀lé tó mọ̀ náà. àwọn ọmọdé ó ti sọ pé ìmọ̀lé ìmọ̀ náà rẹ̀ mẹbí ilé rẹ̀ nù mẹbí mọ́tò nù mọ́tò tí ló sì fi rìn nà ṣé ìwà mọ́lé ìmọ̀ náà rẹ̀ nù. tó wá láwọn èèyàn ẹ̀ ṣé mọ àwọn èèyàn ẹ̀. díẹ̀díẹ̀ náà ni ó ti ṣèlérí ó lóun wà àwọn bàbá mi mo sì mú mi lọ sékòó àwọn mọ̀lẹ́bí òun wà bàbá mi náà. àwọn mọ̀lẹ́bí òun tó bá dijọ́ mi mọ̀ ń sọ ìmùlẹ̀ lápẹ́ra wà á mú mi dání tó bá sùn báyìí náà sùn báyìí. kì í sí pé bóyá àyìn fẹ́ sọ fún ọ náà àmọ́ àìsàn rẹ̀ èrò ká mọ̀ bọ̀lẹ̀ ó yọ ọkọ mi ni bá a bá jọ lọ náà ló bá dìgbà tá a wọ yàrá o ò lè bá ń wọ yàrá bẹ́ẹ̀ ni ṣèbí àìwò sọ̀rọ̀ èrò ká mọ̀ bọ̀lẹ̀ bó bá jẹ́wọ́ náà lọ lọ́kọ ní ìsìn tẹ̀lé ọwọ́ yàrá nígbà tí ìfẹ́ sí rẹ fi ó ti jọkọ rẹ. ọkọ mi ni mo ti nífẹ̀ẹ́ rẹ̀ àwọn òbó ni ọ̀rọ̀ tá a sọ tì. àmọ́ sọ. wọ́n di. àmọ́ sọ. kí ni èèyàn tí ò sí. ìtọ́jú ẹ̀rọ bá wọlé àwọn sọ. ẹ dákun tí mọ̀dé ń wá ìrìn mi ni ó sì á ní pé ìwọ́n lè mọ̀lẹ́ ọ̀rẹ́ ní mọ́tò nù àwọn ká mọ̀ parọ́ ká mọ̀ jalè kó kà bú. ọ̀rẹ́ o ọ̀rẹ́ méjì tó jọmọ ìyá mọ̀dímọ̀ ń sọ ọ̀rẹ́ méjì tó jọmọ ìyá lọ ẹ má ṣe gbèsù láàyè o mọ̀dímọ̀ sọ ọ̀rẹ́ méjì tó jọmọ ìyá lọ ẹ má ṣe gbèsù láàyè o. ẹ jọ̀nà ṣé èmi náà rẹwà tó lọ́mọbìnrin ni àbí ṣé mò ń sọ wá dára jù mí lọ ni. ṣé bí èmi ló yẹ kí kó ka kọnu ìfẹ́ sí àbí kí ló wà lára mi tí ò dáná ni mò ń sọ tá a máa ṣe sí ọ sí paná ojú kan fi kan ríran gbogbo ọgbọ́n tí n bá mọ̀ òun ni màá dá tí kò ká fi jẹ́ tèmi èmi ló yẹ kó fẹ́ ó ti wá lóun àmúre èkó lọ èkó lọ ṣe kínni aṣojú èmi àti mò ń sọ ibi tó bá dé sí màá bá a tú. Mọ̀dí ìwọ ni kílé tó sọdá tó wọ̀nà náà. Rúra kó bá òun lélẹ̀ báyìí torí Ọlọ́run. Rúra kó bá òun lélẹ̀. Pẹ̀lẹ́. Mọ́tò ti darí kọjá ní ọmọ ní o. Ojú ọ̀nà ni wọ́n máa ń wọ̀nà kó tó sọdá.
pẹ̀lẹ́ jẹ́ ń gbé lọ sọ́spítù ṣé táyà gùn ni ṣé kiri bẹ́ẹ̀ táyà ò tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ó kàn pẹ̀lẹ́ rọ́jú. Màámi ṣé ibẹ̀ ṣe máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ lélẹ̀ ẹ ti ń sùn màámi ẹ ti ń sùn ẹ̀yin náà ẹ wo bí mo ṣe wà ta ló fẹ́ fẹ́ mi pẹ̀lú position tí mo wà yìí kókà wà níbi tó wà ó dẹ̀ lóhùn ò ní fẹ́ mi tí ó bá fẹ́ mi kí ni mo fẹ́ ṣe tí ó bá fẹ́ mi báwo lẹ́yìn kan ṣe fẹ́ jẹun ọmọ ta ló fẹ́ fi àárọ̀ ẹ̀yin náà sọ fún mi ta ló fẹ́ fàárọ̀. èmi tí ẹ máa jẹ wọn mọ lójú ẹ̀mí mi báyìí máa jẹ wọn mọ máa tún jẹ tọmọ ọmọ èmi náà rí bẹ́ẹ̀ kì í ṣe pé mi ò mọ mo mọ̀ pé kò sẹ́ni tó máa fẹ́ fẹ́ báyìí àmọ́ a lè fi tipá mẹ́ṣí dódò ni a lè ní kó fi tipá mú mi. mami ẹ káyìí náà àwọn ìyẹn tí ẹ ṣe mẹ́ṣin débẹ̀ tẹ́ bá mu débẹ̀ yẹ ká wá wò bóyá ó máa mú mi àbí kò ní mú mi ẹ wò mí èmi lè jókòó bá ìlú inú ilé yìí o mi lè jókòó bá inú ilé yìí inú ilé ọkọ ọmọ ọlọmọ máa ń gbé ọ̀dọ̀ kó kálù yẹ kí n wà ń ṣàlù ṣe mí báyìí ta ló máa fàárọ̀ mami ẹ fún ọjà yín o ẹ fún ọjà yín. mi ì yé fún mo máa ń fún gbogbo ìgbà ni mo máa ń fún òun ni mo tó ti fún. ilẹ̀ ń fún ọjà tó ti ṣò mami ẹ wo ọjà yín ti ṣò ọjà yín ò fún rárá mi ò láì rẹ̀ ń ṣe ẹ máa gbé mi débẹ̀ bó ṣe wíwọ́ bó ṣe fífà ẹ máa fà mí débẹ̀ máa wọ́ mi débẹ̀ ní kókà gbọ́dọ̀ fẹ́ mi ni. kí n gbé ẹ débẹ̀. ẹ gbé mi lọ bẹ̀. sí wàhálà màá tí ẹ débẹ̀ òun ló kúkú ṣe ẹ báyìí òun náà ni kó dẹ̀ ìmọ̀ bó ṣe máa gbé ẹ sọ́dọ̀ èmi náà ohun tó bá ti fẹ́ ni. ta ló máa wá fàárọ̀ tí ó bá fẹ́ mi ta ló fẹ́ fẹ́ mi. òun náà ló máa fẹ́ torí òun ló ṣe ẹ bẹ́ẹ̀. Màámi àfi kí kò yàrá fẹ́ mi ní o kí kò káyà fẹ́ mi ní tí ó bá fẹ́ mi máa para mi sí ní ṣe lọ́rùn ni. má parẹ́ sí mi lọ́rùn mi ò lè ṣe ju tí mò ń ṣe yìí lọ ṣé kẹ́mi gan kúde kú ni kí ló dé mo ní màá gbé ẹ yóò bó mo ti ń gbé ẹ lọ yìí mo ti ń wà ẹ lọ bẹ̀ báyìí mo ń lọ wọ̀ ẹ́ gúnlẹ̀ sọ́hùn ni. nígbà tí yan sọ mi di aláàbò ara tó wá já mi júlẹ̀ sílé wa ṣé bó ṣe yẹ kó rí nìyẹn tí ó bá ti fẹ́ mi báyìí wàhálà máa jẹ́lẹ̀ ni wọ́n ṣáà máa wọ̀ ẹ́ dé èbúté ayọ̀ ni lọ́dún ẹ̀. pẹ̀lẹ́ ẹsẹ̀ mi. olóyún. bẹ́ẹ̀ ni mo ti lóyún nígbà tí wọ́n kọ́kọ́ sọ fún mi báyìí ṣé ni mo fò sókè tí mo bẹ̀rẹ̀ sí ní jó pé mo sọ lè níta tí wọ́n ń dìlé wa torí níran mi àti ní grandchildren bí bá bímọ ní ìsìn òun ní ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ́ ọmọ tí bàbá mi ò rí pé ọmọ òun rèé òun mo sì mọ̀ pé mo ti sọ fún ọ ní ìsìn inú rẹ̀ ó dùn àbí inú rẹ̀ ò dùn. mo kọ́kọ́ fẹ́ pọ̀ nínú pé kí wọ́n tẹ̀lé wọn lé kí n gbé wọlé mo wá òkú kí n kọ́kọ́ wá sọ fún ọ náà pé ọkọ mi ò mo ti lóyún báwo láti lọ mọ àwọn mọ̀lẹ́bí rẹ lẹ́kọ̀ọ́ lọ́run tójú sí mi mo ti lóyún o táwọn ọ̀rọ̀ tí àlejò dákun Mọ̀súrà. ṣé wọ́n ló ń sọ̀rọ̀ pé olóyún. àbẹ́ẹ̀ ni ọkọ mi ni mo ní kí n wá nítorí ìṣẹ̀sìn tẹ́lẹ̀ kí n mú wá sọ́dọ̀ yín pé ìyá ọ̀rẹ́ mi ti ọkọ mi àmọ́ nígbà tí yín mọ̀ pé ẹ̀ ń bọ̀ nínú. ó tiẹ̀ ti dáa ibi ẹ bá bẹ̀ sí dé yìí ibi tó rọrùn dáadáa ni. ọkọ mi ni. ṣé òun rè. màá mi kó kà ní. òun ló kọ́ mi lẹ́sẹ̀ òun ló sọ mí bí mo ṣe dà yìí kó kà ní. bẹ̀sí ó ti parí ẹ ti dọ́kọ̀ délé dánimọ̀ yìí méjèèjì ìwọ ti fẹ́ o ti lóyún fún ó dẹ̀ ti kọ́hùn náà lẹ́sẹ̀ ìyàwó ẹ̀ ní mo ti rù ìyàwó ẹ̀ wá fún ẹ o. ọkọ mi ni mo ní kí n lọ rẹ́ rẹ̀. wo ibi ọ̀rọ̀ gbédè yìí òun ni ó kan lẹ́sẹ̀ ìyàwó ẹ̀ ni ìwọ náà ìyàwó ẹ̀. màá mi sí àwọn ẹ̀yìn mi irú ọ̀rọ̀ wa kí ni nǹkan náà kí ni yé pariwo màmá ẹ wá jókòó fẹ́ bá kí ni nǹkan náà kí ni ẹ fi mọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀nà mi nu ìfẹ́ wà láti ní ayé mi yàsín mo já mo tẹ́ fẹ́ sí yàsín mo ti já ní ìsìn látàyè wá fi dán mo ti já. ìyá mi ló bá sọ̀rọ̀ ọmọ mi rẹ. nígbà náà kọ́ bó ṣe wà yìí. ọkọ mi mo ní advice kan tí ń sọ
mo ní bàbá kan tó ṣe pé ní mò ń to ẹsẹ̀ kọ́dà kí tírélà kọ́kọ́ orí ẹsẹ̀ ọ̀hún báyìí kọ́ fọ́ pátápátá bàbá àwọn bá gbẹ́sẹ̀ ọ̀hún yóò tún tó ṣe pé ní yóò dúró padà báyìí nínú ìkọkọ̀ mi ń gbé ọ lọ́sọ̀rọ̀ bàbá náà kó wọ́n tó ẹsẹ̀ rẹ̀. Monso ìyún ẹsẹ̀ tèmi wọ́n tó ẹsẹ̀ tèmi. ìjókòó kankan mo wá wa òun sílé ọkọ ẹ̀ ní. ẹ wá jókòó mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni. ibi orí bá dá mi sí làgbé mo débi tí mo ń gbé nù mo ti débi báyìí. ẹ tó kọ́ mi lẹ́sẹ̀. ibi ọkọ mi lẹ fẹ́ jókòó sí ẹ mọ̀ bàbá yìí. ṣé o mọ̀ pé mo wà ní èmi mo dẹ̀ wọ̀ ẹ́ wá ní èmi mọ̀ pé ilé ọkọ ẹ̀ mo wọ̀ ẹ́ wá. ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni ọ̀rẹ́ nìwọ ìwọ náà ọ̀rẹ́ nìwọ ìwọ. ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ máa ẹ tì í súnmọ́. ẹ tì í sọ́ọ̀mù. ẹ mọ̀ dà àní ẹ mọ̀ dà. Torí bó lóyún sí ọ̀nà fún wọn yọ dànù. Yàtí ilé ìdóyún wọ́n ti ríran sí ọ̀rọ̀ pé kí wọ́n yọyún bẹ́ẹ̀ ni. Wọ́n ríran sí dání. Bàbá mi wọ́n ríran sí pé kí wọ́n yọyún oyún sí lélẹ̀. Ẹ̀mí ìgbà tó dúró sí. Ó dúró síwájú orí rẹ̀ yìí yọ dànù. Èmi rèé o torí èmi lọlé mu àyàwó ẹ̀ wá fún ẹni o èmi rèé mo fẹ́ gbọ́ torí èmi ń bá tèmi lọ nìyẹn o. àgbà yẹn á túbọ̀ dalẹ̀ ma. àmín. ṣe wọn pé ẹ̀yin náà lẹ bí wa. bẹ́ẹ̀ni. ẹ̀sùn tí gbogbo ẹ bá ń rojú ẹ̀yin náà la máa bá. mo kàn fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan ni mo fẹ́ kẹ́ sọ fún mi pàtó iye tẹ́ bá fẹ́ máa fún yín kẹ́lẹ́ máa lọ. ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ mo sọ fún ẹ pé bí ń pa mí ìyà ò jẹ wá àbí òrí táwọ̀ wá ṣá ni bí ìbá ṣe pé kí làbùrọ̀ kí n máa fi àgbálẹ̀ ara mi kí n máa dára mi láàmú pé mò ń wá ọmọ bọ̀ wá sílé ọkọ ẹ̀ tó ní pé àti gbẹ́sẹ̀ yìí káàkiri ni wọ́n dẹ̀ sọ pé wọ́n lè rẹ́sẹ̀ yìí tó wọ́n ní wọ́n lè rí tò pé ọkọ láyé yìí kó lọ́ọ̀rùn kò lè rí tò. kò ṣe é tò Monso kò ṣe é tò ọ̀rẹ́ ìwọ ìyàbọ̀ dàgbà. kí ni nǹkan náà mọ́ mi sẹ́wọ̀n wá ìyẹn ni èwo ni kò sọ́tò tẹ́ ẹ̀ pariwo kiri ẹ wò bí mọ̀ ní òbá olórí ọkùnrin ká ẹ sọ ká lọ wérí rẹ̀ sódò èwo ni ká ẹ bọ́ fi bí ọkùnrin torí kọ́kẹ́ lẹ́sẹ̀ wọ́n bá tọ́ ẹsẹ̀ rẹ̀ yóò sì dìde. èmi mọ̀dí mà ní. bẹ́ẹ̀ ni èmi mọ̀dí Monso nínú àbí ìsìnkú ọba ká. ọkọ yẹn rí igi. méjì tó jọmọ ọ̀yá lọ ẹ má ṣe gbèsù láyé o. Mọ̀dí Monso ọ̀rẹ́ o ọ̀rẹ́ méjì tó jọmọ ìyá Mọ̀dí Monso ọ̀rẹ́ méjì tó jọmọ ìyá lọ ẹ má ṣe gbèsù láyé o. Mọ̀dí Monso ọ̀rẹ́ méjì tó jọmọ ìyá lọ. àyàrin mi mo fẹ́ pu tọmọ wa ní kìmùkì fẹ́gbẹ́ mi kí n kúkú mọ bọ́tọ́ síbẹ̀ ó sì ti ń ṣe mí bí òyì ó ti ń ṣe mí bí kí n mọ jẹun tí ìmọ̀dí rẹ̀. ọmọ ìjẹun ní ọmọdé rẹ̀ kọ́ jẹ́ ṣe tó ṣiṣẹ́ wádìí má bọ̀ báyìí. ẹ̀tọ́ ni Mọ̀dí Monso ń ṣọ̀rẹ́ ara wọn Mọ̀dí Monso ọ̀rẹ́ méjì tó jọmọ ọ̀yá lọ ẹ má ṣe gbèsù láyé o. tó bá tẹ̀ ṣe pé àkọ́ ọmọ pé kọ́ ọmọ pé bẹ́ẹ̀ ṣe múnú òbí rẹ̀ dùn kó o bá tiẹ̀ manufacture ẹ̀ kó o máa ṣe nǹkan tínú mi ò fi dùn ó ní ọ fẹ́ lọ mú ike tó mọ̀ putọ́ sí. bẹ́ẹ̀ ni ó ti ń ṣe mí bí òyì ó ń ṣe mí bí kí n mọ òbí sẹ́mi pé bí wọ́n bá ti fẹ́ra kù báwọn yóò mọ òbí ó sì ń ṣe mí pé kí n mọ jẹun tí mo dé rẹ̀. gbogbo ohun tó ń sọ tẹ́lẹ̀ wájú méjèèjì kò bí mi nú ìkẹta ló bí mi nú ń ṣe ọbí kọ́ máa jẹun tó máa jí rẹ̀ ẹ kọ́ rí tìrì kọ́ lọ́ máa jẹun mo bá ní mo ló lè kàn pọ́ dànù bẹ́ẹ̀ kí ni nǹkan tó ń sọ tó dùn yìí ọkàn jẹ́ kí n fẹ́ máa regret ni tó o mọ̀ pé a pé adé bọ́lá mo rà láti ìgbà tí mo ti bí ọ mọ iye bọ́lá tí ń ti tà láyé mi tí ń ti dolówó tí ń ti dolówó láyé mi ọ̀wá ọ̀tún àti ṣé ní ìsìn gbà bá ń bójú ohun tó mọ̀ bó extra ni wọ́n ṣe bí kò ọmọ jẹ láì mọ̀dí sí ń pò tó lé ọkọ lọ ni àbí wàá sọ pé oyún tó ní ó ṣèèṣì ni àwọn tí wọ́n lọ́kọ ọ̀run gan-an ọ̀run ní ìmọ̀ àwọn ìpín à ń lóyún ọkọ rẹ̀ láàrí irú àmà náà ní ìsìnkú bá ṣe pé ààyè oúnjẹ wà bẹ́ẹ̀ ọkàn lọ́nà bá ní ọwọ́ àbẹ́tẹ̀dẹ̀ wà á máa tó sẹ́wọ́ síra wọn á tó di bíi mẹ́rin nínú rẹ̀ wọ́n á fẹ́rẹ̀ sí fèsì oúnjẹ nínú ilé. wọ́n fẹ́ ṣètò rẹ̀ lẹ́ẹ̀kan ní bí wọ́n bá bí mẹ́rin. ní bodò bì sí. sórí àwọn èèyàn tí wọ́n máa ń sàdá máa sọ pé èyàn ó bímọ bí ẹ̀dá ṣé wọ́n ti gbà pé ẹ̀dá ọ̀ràn máa lọ skul ọmọ ẹ̀dá èsì kì kó gbé lọ síbítù yóò kú dànù ni. tẹ́ ò múra gangan pé nìkan
sọ wọn yẹn ń ta fúdọ tí ẹ̀dọ́ ń bò ní ìrọ̀kọ̀ rẹ̀ gan sójú náà ọkọ tó fún ọ lóyún at least nígbà tí àbísọ̀kọ̀ ọ̀run ló fún ọ lóyún ni lórí mo bá ti ń gbọ́dọ̀ yẹn pààn lọ́kọ̀ ọ̀run òun èlóyún tì ọ̀tọ̀ ni wọ́n máa ń sọ pé àwọn lájọṣepọ̀ lásán ni. ọmọ ọlọ́kọ handsome boys ni ọkọ mi wà rí yín wọn àtàwọn mọ̀lẹ́bí rẹ̀. èwo ni handsome boys boy ni tó bá ti jẹ́ yọ kan. náà ni mo sọ boys. boys kọ boy. boy. ó mà ṣe o tí ẹ̀dùn náà bò ló ti ń ṣe báyìí tí o bá jẹ́ handicap yín omi ìpè kọ́ ọmọ màá tún ṣe dáadáa. báwo mi ṣe handicap. ojú rẹ ẹ tún gbàgbé pé ẹ̀yin ni mo tẹ̀lé lọ sóko kékeré tó rí bọ́ mi lójú. dígìrín bá rí bọ́ lójú ó súnmọ́ mi náà ní nǹkan rí bọ́ lójú àti ẹ̀gbọ́ pé nǹkan lówó rí bọ́ lójú èwo tún lẹnu tó ń náà sọ ọ̀kan tẹnu ẹ̀tún nígbà tí ìsìnkú dẹni mi dáàtọ̀ pé mo ti pẹran kárí tí mo nà bá sí nígbà tó wá fi gbẹ̀sán lára ọmọ tèmi tẹnu ọmọ mi náà tó fi gùn kọjá wájú ọkọ tó sàtún fún ọ lóhun tí èsì handicap ló náà. ọkọ mi èsì handicap èsì fine boys. torí ìfẹ́ wọn kó yín lọ lé ọmọ aláìní ìyá o. kì í ṣe irú rẹ̀ ọkọ mi fáìn jù yín lọ kọ̀ọ̀kan làbí ti yín báyìí. o sì rí wọ dẹ́pẹ́ ṣé bí irú lójú mi náà mo bẹ́ẹ̀ kọ́ fún ọdẹ tẹ̀lé náà ṣé bí wo ló làdé tí mo ní kínní ó ti máa bẹ àkọ́kọ́ tó ń wo báyìí ó ti máa bẹ àkọ́kọ́ báyìí tó ti mú kejì báyìí pé kọ́ máa ṣe lọ ẹ̀ máa sọ pé kò tí ì sòwò ní ìsìn pé àwọn ènìyàn wá ní pé àwọn ẹni kíni kan first stop ló wá fi ṣe pé ó lè máa kọ́lé àwọn pé tọ́mọ bá lọ kúrú ẹ̀wọ̀n ìsanwó máa mọ ọlọ́run ìjọba tèmi ó kú o ìwọ náà ní ẹlẹ́gbẹ́ póòkù náà ló tún ṣe rán dáadáa ní ìsìn ọwọ́ tó ó sì ń dùn lẹ́nu rẹ̀ ẹni tó fún ọ lóyún wọn ò kí n tiẹ̀ dá kọ́lọ̀ rẹ̀ mà búlù ní green lọkùnrin ọ ní kí n tiẹ̀ dá mà. báwo ni ẹ má fà sóòdù ẹ ní sòrò àti ètò rẹ̀ lọ́dún tí wàá rí ní táwọn mọ̀lẹ́bí. nígbà lọ́wọ́ fẹ́ rí mi ebi ni wọ́n sọ pé ó ṣe é bí kọ́ ọmọ jẹun tó ọmọ dì nísìn nígbà bá lọ́ọ́ sọ fún mi pé ọmọ fẹ́ máa jánu jẹ sẹ́ńgbẹ̀ ní ọmọ bá dipò bẹ́ẹ̀ sì múnú tí ń já fún ọmọ tí ó pa mí lọ́mọ ìgbà náà ní nítorí ọkọ rẹ máa bọ́ jẹ́ sọ kíníkan fún ọ sọ pé ìnira nǹkankan fún ọmọ báyìí o rárá o máa bọ́ jẹ́ sọ ìnira kọ́ mú fún ọmọ sọ pé ní ìsìn tó bẹ́ẹ̀ bá ti fẹ́ ra kù oúnjẹ ọmọ rẹ̀ ọmọ tóbi sí ìgbà lọ́dọ̀ àtún pé ọtún fẹ́ ra táìsì ńlá kan ìnira o. máa mi yín ò ní kẹ́ mọ́ bọ́ mi yín sì mọ̀ jẹun sí yín lọ́rùn kọ́dà ibi tí ń pa mí báyìí. tẹ́ẹ̀ máa ti lè sórí àsìkò tó wà yìí èyí jẹun tẹ́ẹ̀ máa ń jẹun ní gbogbo ìgbà tó bá bímọ lẹ̀ bọ́nẹ̀tì ẹnu ọmọ rẹ̀ ò ní padé o torí oúnjẹ tí ìyá rẹ̀ bá ti ń jẹ láti kíní láti inú ìgbà tó ọmọ bá ti lànà lẹ̀ báyìí irú ẹ̀ ló máa ń rán àmọ́tẹ́ máa ń títí lẹ́nu wọn máa ń hàǹgì oúnjẹ ìyá tí ìyá wọn ń jẹ ni. o go wá rí mi dókítà dẹ̀ advice mi wọ́n ní mo ti tó máa dágbé wọ́n ní kò yẹ kó bí nǹkan ọmọ kankan wà lọ́dọ̀ mi mọ́. ní ìsìn ẹ̀kẹ́ mọ̀ dágbé kò sí wàhálà yóò wà rí yín mi ò mọ kólúwa rẹ̀ wọ́n kí dókítà mọ̀ sọ fún yàn kólúwa rẹ̀ mọ̀ dágbé ọjọ́ mo ti ń gbé pẹ̀lú yín tí mò ń so oúnjẹ kò sì pé dókítà ni ẹ mọ̀ dágbé. òbí bí ṣe yí ayélujára ní bàbá rẹ̀ abẹ́rẹ́ ìmọ̀ bọ́lá tẹ̀lé sọ̀rọ̀ mi gan-an láì tó pólú ẹ̀ á ṣe wọ́n bá ṣe pé mo mọ̀ gan tá a máa sọ̀rọ̀ náà pé mo jẹ́ pé n ò rọ́mọ bí ni. bàbá mi ti ń sọ̀rọ̀ wọ́n sì ní ọjọ́ wo ni ó kó àwọn mọ̀lẹ́bí rẹ̀ wá kó wá. kò ní pẹ́ mọ́ ó kàn jẹ́ pé mi ò fẹ́ dá wà ní ṣóyè ẹ̀ if not èmi gan bá ti yọjú sí wọn. ó yé mi báwọn mi náà ti sọ fún wọn pé kí wọ́n fún yín nígbà díẹ̀ pé kí wọ́n rọ sí. ó ṣe gan very soon. ìyọlẹ́nu yìí pọ̀. kò ṣe pé wọ́n yọ ẹ́ lẹ́nu ó nọ́mà ó nílò ò ní fẹ́ kí lóhun tú lójú òun tó bá já àwọn òbí tèmi náà ni wọ́n á ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ but very soon ṣùgbọ́n. padà wọ́n sọ fún wọn pé kí wọ́n ní ìṣòro náà torí gbogbo àwọn aráàlú wa ni wọ́n ti fẹ́ mú ọkọ mi wọ́n sọ fún wọn kí wọ́n ní ìṣòro. How are you? bó wà ní sọ wà òkè. mo wà òkè. bó ní ọ̀rọ̀ ọmọdé tí wọ́n yọ lẹ́nu mọ́. ó ṣe ń yọ mí lẹ́nu in fact mo kàn ń gbàdúrà ní pé kọ́lọ́run tètè bá mi mú mọ̀dé lára dá kó lè fi mí lọ́rùn sílẹ̀ wàhálà yẹn ti pọ̀ jù. kí ló ṣẹlẹ̀? kò sí nǹkan kan wọ́n máa wò ó ń tiẹ̀ kò sí nǹkan kan. ẹnu ìṣe ń gbé ẹ lọ́jọ́ pepper soup. ǹjẹ́ ká máa lọ. all right then. ọ̀rẹ́ mi ìmùlẹ̀ mi ó sì mọ́ ọ lọ mo fẹ́ bọ̀rẹ̀ mi ni mo wé lóhùn. kí lẹ fẹ́ wí tá a lè gbọ́ Kẹ́mi nìkan náà ẹ bá kan sọ tẹ́lẹ̀ sójú.
ó lè mọ dúró ń bẹ̀ wọ́n kí n mọ bọ́ọ̀rẹ́ mi sọ̀rọ̀ lójú ra ní fínà. kí àṣírí wo ní tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun ẹrú ní tẹ́ni ní àmì tá à ń sin mi. ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ máa lọ nílé tó bá ti fẹ́ yíwọ́ máa ránṣẹ́ pé ẹ̀kú tó gà mí lọ́rùn. o ṣe. ó sì mọ sòsì kiri inú gbà mo ti fọ̀rẹ́ mi lẹ̀ ní ìsìn ọ̀wá ń dòkò nílé wọn. ṣóun ló wá bú àfọ̀bẹ́ bá mi sọ̀rọ̀. wọ́n bínú rẹ̀ hàn. mẹ́kẹ́ ni èwo ló wá dúró lé mi lọ́rùn sí ó dẹ̀ jẹ́ kókó sọ tó máa sọ ṣó fẹ́ pa mí ni. ṣó gà mí lọ́rùn ló ṣe dúró lé lórí ni. wọ́n bínú rẹ̀ hàn. pa lójú kan fìkan ní ìrànjọ́ kó. Mọ̀dí ní ìsìn ló ti wá dé ìbú ara ọ̀wá ń pè mí nípa ní ojú kan fìkan ríran tó sì mọ bí tàn ojú ìṣe jẹ́ ṣé bá ọmọ fún yìn mí tẹ́lẹ̀ ni wọ́n á dín tó fi ń bú mi lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí náà. ẹnu ló lóyún sí ni. rárá ọmọ ń yí ni ọ̀rẹ́ mi ìmùlẹ̀ mi dáyédọ́dún mi tó o sì mọ̀ pé kòríkò sùn mi ni ọ́. jọ nítorí Ọlọ́run ó tó ń bẹ̀rẹ̀ bórun bá kún ẹ̀ lọ́lé yìí kò lọ sùn tó o bá dé ìrọ̀rùn sùn bóyá kò lògùn oorun. mẹ́rin. tó ṣe pé ní àjọ wọn kàn mí àjọ mú ìmùlẹ̀ ni wá. níta ni. ọ̀dà bó ṣe wá di báyìí ni ò yé mi mọ́ tó yẹ kó mọ̀ lè tó yàn ó yọ ọ̀rọ̀ kókà tí ń bẹ ńlẹ̀ ọ̀rẹ́ mi ọ̀ fi ṣẹ́jú kan sọ fún mi pé ọ̀fẹ́ fẹ́ kókà bó sì mo sì ṣe wà mo ti lóyún fún un ìfẹ́ bá a ṣe ń jà yìí dákun ọ̀rẹ́ mi. kí wàá ní kí ni kí n dákun lé lórí ìgbà tó lóyún ń kọ́. wọ́n sì rí ẹsẹ̀ ní ń dùn kí sí kó báyà kókà nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ló nífẹ̀ẹ́ kókà. bẹ́ẹ̀ ni. nítòótọ́ ó dàbò bá lóyún o bó ṣoṣù mẹ́sàn-án gan ni wọ́n á fà á yọ. ẹyin. mọ̀dí kí n yóyún. oyún ṣe é yọ ẹsẹ̀ ò ṣe é tó. oyún tó ti ga tó yìí. ọ̀rẹ́ mi ó sì ná sùúrù sí i bí sùúrù ọ̀bà gbọ́ fi kòbókò kọ́ fẹ́ nà án dákun ọ̀rẹ́ mi mọ̀ jẹ́ ìyóyún mo lẹ́ni tí ń to ẹsẹ̀ yóò sì bọ̀ tó ẹsẹ̀ rẹ̀ yàsín yóò tó sì fẹ́ ẹsẹ̀ rẹ̀ rìn. wọ́n tẹ̀sẹ̀ ta ni ó máa yóyún ẹ̀ tó o bá mọ̀ pé lóòótọ́ èmi ni múlẹ̀ rẹ wàá wọ́kọ̀ tiẹ̀ síwájú wàá fi kókà lẹ́ẹ̀fẹ́ mẹ́ bẹ́ẹ̀ nẹ. mi bí ngbà tá a ti rí kókà nígbà náà ọba ti fẹ́ràn ara rẹ sọ fún mi pé mo fẹ́ kókà o ń sì mọ̀. ó sì mọ̀ rẹ́ nìwọ̀ ẹ̀ jẹ́ kó wá máa lọ lé yín. só lè tó yùn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ oyún ṣe é yọ ẹsẹ̀ ò ṣe é tò dídé kó wá máa lọ lé yín. ọ̀rẹ́ àṣọ wàá gbọ́ ọ fi kókà lẹ̀ fún mi. ìwọ́dà láti mi wọlé dídé bọ́ọ̀tà bíbà yìí ò káàtì tó wá sọ mi ò fẹ́ gbọ́ wọ́n gbé mi kó tó pa mí o bọ́ọ̀tà. ìgbà tẹ́ ti kán sí kinní mo ti wulẹ̀ mọ́ pé ọ̀rọ̀ rádaràdà lẹ bá wá tẹ́lẹ̀. má dé ibi ìṣẹ̀ tó fún kúláyé rẹ̀ mọ́ dà sí mi mọ́. mo wulẹ̀ ti mọ̀ pé kò sọ̀rọ̀ rí lẹ́nu wọn ìgbà tó ti tẹnu sú mo wulẹ̀ mọ̀ pé kì í sọ̀rọ̀ gidi lẹ wá bí wá sọ. ọ̀dà mọ́mọ́ tó fẹ́ sí. má dé ibi ìṣẹ̀ mi lọ ń bá wí báwọn. fisi rìvásì kò tó dà lọ́rùn fisi rìvásì bọ́ọ̀tà kò bá yẹn yín jáde níbí báyìí. ó fi kókà lẹ̀ ní yàtọ̀. bọ́ọ̀tà Monso bọ́ọ̀tà. rìvásì mi mo dé ṣubú o mo dojú tó ta mo dé ṣubú o. kò sí wàhálà èmi mọ̀ ń tọ́ ọ̀fẹ́ sí i ọ̀fẹ́ wà lókè kọ́kọ́ mi wà nísàlẹ̀ kó lè wọ́ọ̀kì lásán. ọmọ láàánú wa fi ìgbálẹ̀ sí báyìí ní ìtọ́sí kí n ti yẹ kí n ṣe sápá báyìí. mọ̀dí. Lámídì. bóòlù. dáadáa ni. sípò tọ́ ni. my kind. Lámídì mi fọwọ́ gbà lẹ́sìn mi máa ń fọwọ́ gbà mí lẹ́sìn. àǹtà máa ń wí fún mi rè ẹ mọ̀ fẹ́ ṣe bísgẹ̀ ẹ mọ̀ fẹ́ ṣe bísgẹ̀ ẹ mọ̀ sako òfò sórí gbẹ̀yìn ayé rẹ báyìí sórí gbẹ̀yìn ayé rẹ báyìí kẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ àti wà àtọ̀rẹ́ rẹ kójúmọ́ tí èmi tì í ìmú olóyún egbére ìwọ náà ó darọ àrọ kése sórí ìjókòó lórí ikín náà ni ẹ fẹ́ fẹ́ ọmọkùnrin tó rẹwà bí
ẹ̀fẹ́ ọkùnrin tó rẹwà irú wa yóò jámọ́ nǹkan kan nígbà tẹ́ bá tẹ̀ ti rí irú wa tẹ́ láà jámọ́ nǹkan kan ní tí ó gbẹ̀yìn yín náà rè òfò nẹ́ẹ̀sì gbẹ̀yìn sọ́ọ́rí tó ṣe ọmọkùnrin tẹ̀yìn wa ń kúlé lórí tẹ̀ ń sáré tẹ̀lé káàkiri èmi mọ̀. ọ̀rẹ́ méjì tó jọmọ ìyá lọ ẹ má ṣe gbèsù láàyè o mọ̀dímọ̀ ọ̀rẹ́ méjì tó jọmọ ìyá lọ lọ́mbà kílé tó pẹ́ dé. ọ̀gá kò wá ṣe jómi mọ́ ẹ mọ tráfíìkì gbogbo ẹ̀ sà. àwa ti ń jáde o. bọ̀ mo sọ fún pé 10 o'clock bí màá tó kọ mi fẹ́ jáde lọ síbi kan ẹ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní táìmì yìí. madam ẹ má bínú mo máa sáré parí iṣẹ́ yín sísìn ẹ mọ bí mo ṣe máa ń ṣiṣẹ́ mi. no mi ò lè dúró mi dẹ̀ fẹ́ kó ṣiṣẹ́ rush nǹkan tó máa ṣe ni pé wàá jí wá lọ́la before 10. ọ̀ṣẹ́ lè make 8 o'clock ó ti gbàgbé àpọ̀ mẹ́ta ní pẹ̀lú dókítà ni ọmọ ẹ fẹ́ gba abẹ́rẹ́ náà. àbí kó wá lọ́tún là ní. ní ọ̀la náà wà bọ̀ 8 o'clock. 7:30 sà mo ti débi. ẹ ṣọ́. kó tó di 8 tẹ̀sán yẹn mo ti parí iṣẹ́ yín. ẹ̀yin ẹ tẹ́ fọkàn balẹ̀ màá kan lójú lọ́la a máa tètè dé. ta ni wọ́. ọ̀rẹ́ rẹ ni mí mo ṣẹ̀ tẹ abúlé dé ni. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi ni sà. ṣé ó mú bọ̀ lọ́la ni. bẹ́ẹ̀ni sà ó assist mi. ṣáwọn náà kọ́ṣẹ́ ni. mo ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni. ó assist mi. ìrìn ni sí mi sọ ni lọ́jọ́ ló jẹ́ ń wẹ́ sí kí wa. anyways àárẹ̀ ẹ lọ́la. bọ̀ ẹ mọ̀ pé mi ò láìkérò máa pọ̀ nínú ilé mi o wọ́n ti ṣe covid test. ó ti ṣe madam èmi ò gbọ́dọ̀ ṣe kó wọn má ṣe mi lè múrú èèyàn báyà wà lé. bóyá kẹ́ ẹ mú dání. no wahala 8 o'clock tomorrow bye. mo mọ̀ bàjẹ́. Lámídì irọ́ ni. irọ́ ni kí ni mélòó ni ẹ̀rẹ̀ kí la fẹ́ mọ̀ ọ̀sán táwa máa parọ́ tó bá jẹ́ irọ́ ní ká kókó rẹ̀. ó dún àbí òdù kí ni máa parọ́ fún ọ lọ́mọkùnrin o ó ti ba ayé yín jẹ́ jìnnà ṣé wà gbogbo ọ̀ tún lè sọ̀rọ̀ ọmọkùnrin fún ìgbádùn wo ìrònú ní ó pa ọ́ jẹ́ kí wọ́n á fún ọ lábàá nǹkan sọ́rí bọ́ sí wáyé ọ sọ fún ìyá mi rẹ̀ pé wọ́n gbé ọ lọ Àkúrẹ́ ní ṣọ́ọ̀ṣì Ọbádàrẹ sọ ọmọ ṣọ́ọ̀ṣì Ọbádàrẹ lóòótọ́ bàbá ti kú àmọ́ iṣẹ́ ìyanu sì ń ṣẹlẹ̀ ń bẹ̀ tó bá wà ọ́ débẹ̀ nígbà tí wọ́n lajú afọ́jú tó ń yókù dìde inú ayé náà ni mélòó ẹsẹ̀ rẹ̀ ọ́ dìde àbí ètò sì sọ ọ̀dọ̀ sínágọ́gù ìyún súnmọ́ bí sínágọ́gù náà sì ti kú àwọn tó bá ti gbé ọ dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ bọ́sítọ̀pù kọ̀tún ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ kan tí ọba ìyá ọ̀sẹ̀ rí mọ́sọ̀ọ̀sì ẹ̀. Lámídì ìyanu dénú sórí orítọ́mọkùnrin ọ̀hún ṣe ó rò pa àlè gbọ́ ni wọ́n lòun náà lọ fi mọ́tò lọ ẹsẹ̀ rẹ mọ́lẹ̀ tó sọ ọ́ di odò adágún wà dẹni tí ń jókòó kì í ó dẹni tí ń jókòó kì í mo rẹwà o èmi náà ni sórí ní tó sọ ọ́ dàbà àmọ́ ọrọ̀ ajé ti dé sọ́rí gbogbo ìgbà tó ń kiri èkúrú ọ̀ lè lówó lọ́wọ́ ṣùgbọ́n ilé ìtọ́lọ́ ń ṣe fún ọ dọ́ọ̀bù ní ìyanu ọ̀nà méjì ọ̀rẹ́ rẹ yóò tì ọ́ lórí ta ọ́ tàbí ìkan mi ìyá mi ńkọ́. ìyá mi ò sí ilé. wọ́n sì ń lé torí rẹ̀ ló sì sára rẹ̀ ta. ìfẹ́ ni gbálẹ̀ ni o. wọ́n sì ń lé ìbò náà ní ọ̀bọ̀n náà. wọ́n jáde wọ́n sì ń lé. èmi wá ra èkúrú ni ẹ̀kúkú lè fẹ́ rú wa ásà ara ń ta bá mọ̀ pa lè rírà lọ́dọ̀ yín ó yá wọlé kó fún mi lékùrú 3. báńkì ìgbẹ́ mẹ́kù. èmi mo rọ ọgọ́ta ṣé mi mo rọ ọgọ́ta. èmi kò ló sọ pé ó fẹ́ jẹ kùrú báńkì gbá báyìí. ó jẹ́ kí gbé pè yá rẹ̀ kọ́ wá gbọ́n ọ wọlé ṣèbódò ní ọ yóò mọ̀ gbọ́n ọ wọlé yóò mọ̀ gbọ́n ọ bọ́ta. Lámídì. mèdílà ni tí ìbá ṣe pé fẹ̀ gan fọjú ṣé ó yẹ kí n sì mọ wá rùrẹ́ wálé ṣé ó yẹ kí mo wá jẹ èkúrú arọ ó yá lọ. báńkì kí n gbé mẹ́kù. èmi mo ti ọ wá tà ní. ṣùgbọ́n kó lórí burúkú ni wọ́n bọ̀bọ̀ yìí mo fi inú tún ẹ ó lè dà mí mo kó gbogbo properties mi pátápátá ni mo kó lé ẹ lọ́wọ́ wọ́n wá lọ ṣe fine boy lẹ́kọ̀ọ́ wọ́n lọ ṣe fẹ́ bọ̀ wọ́n fi mọ́tò títí èmi tí èmi fi owó tèmi rà ọlọ́mọ fi gbá àwọn ìyàwó ẹ̀ kiri. kiri ìfigó ọmọ kan kò ń ṣe bóyá nǹkan tó ṣẹlẹ̀. àbò lórí burúkú lélẹ̀ ló tún sọ̀rọ̀ I'm talking you're talking. I'm sorry. ẹ̀yin ọkùnrin tó máa jẹ́ kó máa pe men scum lélẹ́yìí nǹkan tó ṣe wà tún dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ yìí ni pé mo tún wá gbé wá láti Èkó mo tún gbé wá sí ibi yìí o tún wá fi mọ́tò ti èmi o fi gbé
bí àwọn ọmọ tó ẹgbẹ́ tó máa rí mi ọmọ máa pè mí ní máma ọmọ ìgbé wọn kiri. mo kọ help wọn lọ́nà bí àwọn tó bá ń lọ. àbí kò fẹ́ dá fún ẹni ó tún máa gbọ́ wá sínú ilé mi ẹ máa ṣe Romeo and Juliet sínú ilé mi wọ́n yẹ máa bàjẹ́ ni ayé máa bàjẹ́ ni má gbé kọ́kọ́rọ́ mọ́tò yẹn ṣe mọ́tò tó fi ń ṣe fún ẹgbẹ́ kiri lélẹ́yìí. ẹ bó ṣe bí birthday gift mi lélẹ́yìí náà. birthday gift ni kí ni. ẹ wo ló ra fún mi jọ birthday so mi. o fi pé o deserve birthday gift you think you deserve a birthday gift let me know. Ó bẹ́ẹ̀ mi gbẹlẹ́ da ẹ̀ tó gbogbo àṣírí pátápátá lọ sí tún sí mi lọ́wọ́. àwọn yẹn ni wọ́n tún fẹ́ àwọn ẹ̀jẹ̀ mọ́ yín gbé àwọn yẹn ló ń fẹ́. ìfọ́sì mú gbòòtúbú ìfọ́sì pẹ̀lẹ́ mọ́ ọ̀rọ̀ rẹ náà ni ọkọ mi kókà onis ṣúgà mo bìnú ọkọ wa èmi àtọ̀rẹ́ mi ti conclude pé káwá bọ̀ àti gbà láti mọ̀ ṣe tìyálé tìyàwó ní ìsìn àti wípé ta làwọn ta ní nínú ilé ọkọ mi ọkọ wa nínú ilé ọkọ wa ta ní olórí búṣlẹ̀kùn orí bó ṣe rí bẹ́ẹ̀ ṣe mọ ìyájú ilé kiri nù pátákọ̀ bọ́ọ̀sẹ̀ kan wọ́n ti sọ di yúnífọ́ọ̀mù kó tó wo epo sọ́run wọ́n ṣe mọ́ ṣe oníṣẹ́kọ̀ ọmọ sílẹ̀ nílé yìí ọwọ́ àwọn àṣìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bá kà fake life. ó gbọ́ wọ́n bèrè lọ́wọ́ ẹ̀ ó ní kí ni mo wá ṣe nínú ilé mi ilé tí mo fi owó ara mi kọ́ ó dẹ̀ já wọn lóko tí mo wá ṣe nínú ilé mi. kọ́kọ́rọ́ mọ́tò wà ní ìbẹ̀lẹ́wọ̀ yàn. ọkọ mi wọ́n ń kúnlẹ̀ mo dáràn ìyàwó jẹmọ̀dí o ìyàwó jẹmọ̀dí mọ̀dí ọkọ wa ẹ dákun ìyá mi ẹ sórí rẹ ẹ dákun mo fẹ́ béèrè kan mo sọ mo ti yá lọ breakfast lójijì mo dára breakfast lójijì ẹ dákun ìyá mi èmi ní kẹ́ ẹ̀ mọ̀ wo ilé tí a wà nínú rẹ̀ yìí tí kókà tí mo ń jẹ mí àwọn ilẹ̀ ní. wọ́n jí mọ́ ló ṣe é náà ṣe lè gbẹ́rù gbẹ́rù àṣà àbí tó tí a kọ́ nínú àwọ̀ ibi tá a bá dé yìí ju gbogbo ẹ̀ lọ everything is Indian things ó ti yẹ ni this is scammers èmi náà scam rẹ̀ ni mo ti rò bóyá ń rìbí tí sọ ẹrù mi sí ni ó ti yẹ yín kì í ṣe pé bóyá mo ní kíni tí wọn bá ká kẹlẹ ó yá yín mo lóyún kan akọni bẹ́ẹ̀ mo ń sọ òlóyún mo jẹ́ ọ̀rẹ́ mi ìmùlẹ̀ mi ẹ̀jẹ̀ mi dáyédẹ́dùn mi torí ibi tá a gbódúró yìí kọ̀ǹdíṣàn tó wà ò lè lọ́kọ sọ mọ́ pé ìyá mi sọ pé wọn lè bọ́ ọ̀tọ̀ ẹsẹ̀ rẹ̀ ò lè dìde mọ́ ìwà àtọkọ rẹ̀ ń tọ́ fẹ́ náà wọ́n máa ní jì mí wà mọ̀ wò mọ̀ ń sọ wọ́n bí ẹjẹ́ bolo ńlá ẹgbẹ́ ẹyẹ lẹ̀ wọ́n dìde ẹsẹ̀ rẹ̀ kan. àjọ ń lọ ní ẹni tó bá lẹ́sẹ̀ ní ó. mọ̀ ń sọ ọkàn lẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ kan it is scammers too ẹni tó bá lè kàn lẹ́sẹ̀ òní ó kàn lẹ́sẹ̀. wọ́n ti kọ́ ọkùnrin lásán ṣe wà ókè. ó fún lójú ṣọ̀rẹ́ kọ́ mọ̀dí. kí ni ká ti gbọ́ pé obìnrin ló ń bọ́ géńdé ọkùnrin àtọmọ. ó ti gbàgbé pé you are the power that puts light in their transformer. kò lè yí ẹ torí pé inú ìgbèkùn ló wà. ẹyẹ ò sọ fẹ́ yẹ kókó ń bọ̀. oko pàápàá ò sọ fẹ́ yẹ kó ń bọ̀. ẹ dúró mi ṣán. I'm pregnant for you. Oh, congratulations! Ọlọ́run sún ní ọ̀gá sún gangan òun ló bá dò. Kí ló ń bí? Wọ́n ní kí wọ́n sí lọ́nà wọ́n ní. Má dàrẹ̀ láàbù. Rákìlẹ̀ ìṣọ̀ṣẹ́ tó ń kọ̀lá ni ẹ máa ṣe stop ṣe bẹ́ẹ̀ náà. I'm really angry right now. Ogun kankan lélelele ká gbàdúrà maka. Òun yẹn ni máa ń dẹ̀ wọ̀. No! Ẹ̀wọ̀n mi gbé bísọ̀tì ní àti mo sọ right. Àbọ̀ wọ́n ní ọ̀sẹ̀ òkú. Adé mú tó máa wù mí. Ayọ̀ 1 million, ayọ̀ 2 million, ayọ̀ 3 million. Ọmọ bẹ́ẹ̀ mi ní kí ọ̀la nílé. Ó dà pé kí ọ̀la ẹ fẹ́ wó dànù. Ogun Adùnọlá òun ló ń gbé ọwọ́ ẹ̀ sókè o. Ọlálékè ló kó alálẹ́ àjàmọ̀ ìpẹ́pẹ́pẹ́ wọ́n ní ètò orúkọ ẹ̀ jẹ́ Adùnọlá òun lẹ́lẹ́dàá mi rọ̀ mọ́. Ṣé wọn ò ti gbajúmọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbópin ọ̀sẹ̀ lé ẹ lọ́wọ́ báyìí? Ẹ̀mí ò ń bínú náà ló ṣe jẹ́ kẹ́ ẹ rí pélé gbogbo. Ìgbà wo ni last time tó sùn bíbá? Ìgbà wo ló kó dùn ọmọ yẹn last?
ìgbà wo ló ti ìbọmọ ẹ ṣe ọmọ yẹn kò rójú ẹ nílẹ̀ látọjọ́. ọmọbìnrin lọ́wọ́ kí mo lọ lọ iṣẹ́ làwọn méjèèjì bẹ̀rẹ̀ sí nínú mi tó dáwọ́ bọ́ mi màmá. nígbà tí sọ wípé kámẹ́rà ló ní áùtọ̀ báyìí kí iṣẹ́ bẹ̀rẹ̀ ni. ìgbélé ti gbàlú. sọ́wọ́n ní gbọ́mọ fẹ́mi ata wẹ́wẹ́. bàtà wẹ́wẹ́ lè gbogbo ọdún owó yìí náà àwọn èmi gan ata rodo ni. ìjà fúlẹ̀ tó bá ní kò ṣe. rọra máa yọ̀ kí o má bàa yọ̀ ṣubú. This period wey you dey na you dey rain. àwọn ẹgbẹ́ yìí tó jẹ́ yẹn dáadáa wọ́n máa ṣe ìyá ìyá takùn wálẹ̀ wọ́n lè fọ́ ọmọ takùn wálẹ̀ wọ́n máa fún wọn sókè ẹ̀yìn ọ̀sẹ̀ kankan. lẹ́ẹ̀dì òkú àsùn bí báyìí. àyànmọ́ wọn takora ni. o ṣe bí mo ṣe ṣe. No, you can't do that. o fẹ́ jẹ́ kí sapá rọ́lù ẹ̀. pàrọ̀ ẹ̀ máa tì mí mọ́lẹ̀ wọ́n lè tì mọ́ bu wa mọ́lẹ̀ it's wrong. tí wọ́n ní géètì yẹn mi wá ṣe é sí. tó o bá ṣí géètì yẹn ọmú àlè ni ẹ. òṣàbí ìyá òsè o wọ́n ti lọ́ọ̀kì ìyá mọ́ta o. ṣebí wọ́n máa ń sọ pé oúnjẹ tí baálé ilé ò kì í jẹ ìyàwó ilé ò kì í sè ni. ó dà pé orí yín ó kú. tó bá ṣe mistake bọ́ síta èso àtẹlẹ nílé. orí ẹ̀ o ṣé mi ló bá sọ̀rọ̀ mi. èmi àtọ́lá. àwọn tó láyé ti gbàgbára lọ́wọ́ mi báyìí o. wọ́n lè máa lo gómìnà kí wọ́n máa fìyà jẹ mí náà. DJ YK múlẹ̀. ayé ń ṣàwátà ń gbénu lé báyìí o. báwo lọmọ ṣe máa wà tí ò tẹ̀lé ní ẹnìbọ̀dì tó ń bẹ̀rù. sọ́mọ ni àbí pàpà láyé. ó mọ̀ kó tó ń pè mí gbòòrò ni àtàwẹ́wẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. sọ fún alákọ̀ọ́rin yẹn má yẹ kó lọ òde mọ́lẹ̀ fún mi kó dé kó lè ru mọ́tò tí mò ń gbé bọ̀. èmi máa ṣe ń bẹ lọ́ọ̀ máa ní. ẹkún àsopọ̀ ọ̀nà lọ́dún tó 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 máa jẹ́ kárin ni. wọ́n ní ẹgbẹ́sẹ̀ sókè ẹgbẹ́sẹ̀. bí náà wájà ìgbésẹ̀ mi lẹ̀. òjijì mi ni mò ń wá. Yes, I love this. ṣó ní gist. Imagine. Oh yes. Actually, Mr. Brown. ọwọ́ mi ni. mo kọ́ gbọ́tọ̀ mi wá rí mọ́ mo wá bí mi mo wá gbóra mi. ẹ ṣe àdúrà tí yóò gbọ́ ní kọ́lẹ̀ wọlé. káre bẹ́ẹ̀ lọmọkùnrin ń ṣe. ṣe rí aṣọ tó wà lọ́rùn mi ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú kí ẹ wá gbogbo bẹ́ẹ̀ ṣe máa bọ̀ ẹ gbọ́dọ̀ wọdé àgbègbè ilé ìjọsìn. ibi tá a bá dé yìí ó ti ń dàbí ẹni pé ẹ ti fẹ́ máa pẹ́ torí tẹ́ bá ti ń pẹ́ pọ̀ lọ́dọ̀ tí wàá wáyé gan-an yóò mọ̀ tó kàdánwò bá wa náà. ilé iṣẹ́ tó ń ṣe gan-an nígbà tí kì í ṣe pé mo parọ́ fún ẹ níbi tí wọ́n dé wọ́n ní wọ́n ló ń ṣe ní wọ́n ló wá ń bí ọ̀rọ̀ mi jọ̀ọ́. orí ẹni ọlọ́run mọ̀ ni mò ń ṣe àwọn tí mo ṣe fún gan wọn ò mọ̀ pé mi ni mo ṣe. Basically, almost everything ni mo fẹ́ dispose. ẹ jẹ́ fún yín sẹ́ǹkẹ̀ fún gbogbo ọkùnrin oyún tó wà ní ọmọ yìí ó ti pé oṣù 3 ọjọ́ 4 àti wákàtí 12. Mr. Tapatudi wọlé. sápá kèétí kọ. Mr. Tapatudi ẹ wọlé. ọ̀rẹ́ Monso 5 and 6 ni wọ́n kì í yára wọn nígbà kan. mọ̀dí Monso ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá má dábàá síyàwó. ẹni rojọ́ mọ̀dí fún Monso ó dájú kò ìrẹ́ ní rojọ́ fún ẹ̀yìn gbá lóyìn gbàdó sí. ọ̀rẹ́ ìmùlẹ̀ ni wọ́n orin àwùjọlá ni wọ́n máa ń kọ. mọ̀dí Monso. ọ̀rẹ́ mi lójú mi wà tí gbé ohun rere ṣe. ọ̀rẹ́ mi lójú mi má sì yẹn débi táyọ̀ wá o. mọ̀dí Monso. mọ̀dí Monso ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá má dábàá síyàwó. ọ̀rẹ́ mi ayọ̀ mi.